وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۚ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ. الحمد لله الذي خلق الخلق لعبادته وحده لا شريك له، وأرسل نبينا محمدا صلى الله عليه وسلم داعيا إلى توحيد الله، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أهل الله. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم رسول الله، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó dá gbogbo ohun tó dá. Gbogbo ohun tí ń bẹ ni wọ́n ń pè ní al-makhluq. Ìta dá Allahu al-khaliq. Ọlọ́run ọba Allah nìkan náà ni ọba dẹ́dá. Allahu bayyinun an khaliqihi. Ọlọ́run wà lọ́tọ̀, gbogbo ohun tó dá náà wà lọ́tọ̀. Ọ̀kan lọ́lọ́run, gbogbo ohun tọ́lọ́run dá, gbogbo ẹ̀ pátá ọ̀kan náà níwájú Ọlọ́run. Ọlọ́run ọba yìí, òun náà ni ọba tí a dúpẹ́ fún, ọba tí ó rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìpè kó máa pè wá lọ síbi la ilaha illallah. Torí Ọlọ́run ò dá gbogbo tó dá nítorí nǹkan kan àbí nítorí kan wá fi rinlẹ̀ ìpè la ilaha illallah. Ọlọ́run tó wá fi wá sínú àwọn ummatu al-ijaba, àwọn ìjọ tí wọ́n gbọ́, tí wọ́n gba la ilaha illallah. Abẹ́ pẹ̀lú agbára rẹ̀ ó ti yé wa, kọ́lọ́mọjọ tó dàrú mọ́ wa lọ́wọ́ mọ́. Gbogbo àwọn tí ó ti yé, kọ́lọ́mọsá yóò yé àwọn náà, àtàwa gbogbo apáta, kọ́lọ́mọsá jẹ́ bá tawhidi lọ́lẹ̀ bọ́lọ́wọ́ bá wa. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yọ́ màyá mi nílùú Gama, èyí tó dáa nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tí ó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'ani Karim. Ojú ọ̀nà tó yẹn sì máa ń tọ̀, òun náà ni sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo tí a bá ti pè lẹ́sìn fún wa nílùú Gama àtàgbègbè rẹ̀, tá a bá ti wọnú Al-Qur'ani tá a bá ń bẹ̀, kì í ṣẹ̀sìn Ọlọ́run. Tá a bá ti wọnú hadithi tá a rí àwọn èèyàn bá pọ̀ ń bẹ̀, a bá ti pẹ́ lẹ́nu ẹ̀, a gbọ́dọ̀ bá wọn ṣe é. Torí gbogbo tí wọ́n bá ti fi kún ẹ̀sìn tí ó ṣe lásìkò Ànábì sallallahu alaihi wasallam, wọ́n yé pé lẹ́sìn àdádálẹ̀ ni wọ́n máa ń pè é. Àdádálẹ̀ náà ànú ni, èèyàn ò sì ní máa ṣe é àfikọ́ sọnù. Ọlọ́mọdé á sọnù o. Gbogbo àwọn tí wọ́n ti sọnù, ọlọ́mọdé àbá dá wọn padà sójú ọ̀nà. Kọ́lọ́mọ fàwọn náà kúrò lójú ọ̀nà. Ọlọ́ni mú yan dúró, ọlọ́mọdé mú wa dúró. Mo kí ashabul fadila, àwọn àfáà gbàgbàgbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. Mo kí gbogbo àwọn bàbá tí a jọ jókòó nírọ̀lẹ́ yìí nílùú Gama. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n gbìyànjú láti dá ẹ̀sìn padà sí ìpìlẹ̀ rẹ̀, tí wọ́n gbìyànjú
láti tan ìmọ́lẹ̀ sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam nílùú Gama àti agbègbè rẹ̀. mo kí gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lérí la ilaha illallah. àbí Ọlọ́run nínú àánú rẹ̀ àti mi àtẹ̀yìn kọ́lọ́mọ́sà ṣe wá ní olóríire nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà. mo kí gbogbo àwọn sisters wa náà àtàwọn umus wa àtàwọn tájọ jẹ́gbẹ́ tájọ máa lé ẹ̀kọ́ ọlọ́mọsà fún wọn láti bọ́ tó dáadáa. ìtí wọ́n ní ká gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni biladu Yorùbá wa tawhidu fil mizan. biladu Yorùbá wa tawhidu fil mizan. ilẹ̀ Yorùbá àti ìgbàgbọ́ tá ń pè ní tawhid agbésẹ́gbẹ̀ ara wọn tí ilẹ̀ Yorùbá ń lọ pẹ̀lú tawhid àbí tawhid ń lọ lọ́tọ̀ ilẹ̀ Yorùbá náà ń lọ lọ́tọ̀. báwo ni gbàgbọ́ lánàá, báwo ni gbàgbọ́ lénìí, báwo la ṣe mọ̀ bí gbàgbọ́ ṣe rí lọ́la, báwo la ṣe rò bí nǹkan ṣe ń lọ yìí jàmá tá a bá tètè falẹ̀ mọ́ tawhid. bóun ni ìgbàgbọ́ ṣe rí lọ́la nílẹ̀ Yorùbá. níta fẹ́ gbéyàwó sókè rẹ̀ òun náà ni ṣé Yorùbá ní tawhid àbí ò ní. sáwa Yorùbá pẹ̀lú àwọn àròrí wa sáwa lérí al-iman billah, sáwa lérí ìgbàgbọ́ tá a nábì mú wa. torí pé ńlẹ̀ Yorùbá yìí tá a wà yìí oríṣiríṣi ìgbàgbọ́ ló wà, oríṣiríṣi àkídà ló wà. wa mimma la shakka fihi ikhwatal iman, èyí tí ò sí iyèméjì ń bẹ ẹ̀yọ́ mayami, anna Allaha khalaqal kawna li ajli tawhid. gbogbo dọ́lọ̀ ń dá èyí tá a rí àtẹ̀yí tá a rí gbogbo ẹ̀ pátá Ọlọ́run dá nítorí la ilaha illallah. Allah subhanahu wa ta'ala òun ló dá sánmà, òun ló dálẹ̀. gbogbo tó wà nínú sánmà pátá kò sí kankan tí wọ́n ń ṣe ń bẹ̀ tójú kan máa sọ la ilaha illallah. gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàdá Ọlọ́run ọba ní gbogbo wọn ni wọ́n ń ṣe subhanallah. a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ni yusabbihu lahu ma fi samawati wal ard wa huwa al-azizul hakim. suratu al-hashr. Ọlọ́run bá ní gbogbo tí ń bẹ nínú sámà àtilẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣàfọ̀mọ́ fẹ́mi Ọlọ́run. yusabbihu lahu ma fi samawati. àwọn táwa jọ́ mi yàn àwa làwọn fẹ́ yà yàkuyà, àwa Ọlọ́run bá aláṣẹ pọ́nlé jùlọ. Ọlọ́run bá aláwọ̀ ń jó yé wa yìí pé ilé ayé tá a wá yìí òun ọ̀dà fẹ́rẹ́, òun dá nítorí ká máa wá polongo la ilaha illallah. Allah ni wa ma khalaqna as-samaa wal arda wa ma baynahuma la'ibin. Ọlọ́run bá ní sánmà yìí àti ilẹ̀ tẹ́ wà lérí ẹ̀ àti tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ nínú àwọn nǹkan tí ń wúlò fún wa láyé tá a fi ń sáyé. Ọlọ́run lóun ọ̀dà nítorí nǹkan kan, ó nídìí tóun fi dá. òun ọ̀dà fẹ́rẹ́ la'ibin, òun ọ̀dà fún eré, òun ọ̀kọ́ sánmà àti ilẹ̀ àti tóun kó sí inú ilẹ̀ àti orí ilẹ̀, owó kó síbẹ̀ nítorí Ọlọ́run ní gbogbo tóun dá kìí ṣe tọ́yì níta ń gbọ́ yín ni kìí ṣe ń tá a máa fi ṣe òun Ọlọ́run wá ń ṣeré, òun kàn dá síbẹ̀ tí ò wúlò. Ọlọ́run ní òun dá, ó ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a. Ọlọ́run bá ní gbogbo ń tẹ́rí lérí ilẹ̀ yìí pátá tí ń ṣàǹfààní fún yín tẹ́ fi ń sẹ̀mí rọrùn. Ọlọ́run bá ní òun dá fún yín kẹ́ ẹ lè gbígbèsè ayé rọrùn. Atẹ́gùn, omi, oúnjẹ, ẹran, ẹja, ilẹ̀, gbogbo àwọn yẹ̀pẹ̀, òkúta, gbogbo tí mẹ́rin ilẹ̀ àwa là ń lò la fi ń sẹ̀mí. Ọlọ́run lóhùn ọ̀dà fẹ́rẹ́, àwa táwa wà nílé ayé náà kí là ń gbọ́ yé ń bẹ̀, àwa náà gbọ́dọ̀ ṣeré. Ọwọ́ aṣọ ìdí tóun fi dá wa, ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run ọba ní òun ọ̀dọ́ mi àtàlìjẹnu lásán bí ba jẹ́ pé
ká máa wá sin èmi Ọlọ́run nìkan ìsìn Ọlọ́run nìkan ni wọ́n pè ní tawhid àtàwídù wa ifradullahi bil ibada kéèyàn máa sin Ọlọ́run nìkan ni wọ́n pè ní tawhid kéèyàn máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run nìkan ni wọ́n pè ní tawhid wal iman tawhid náà wọ́n pè ní iman wal aqida òun náà ni wọ́n pè ní àdìsọ́kàn tí ò gbọdọ̀ bọ́ọ̀lẹ̀ téèyàn fi tẹ́rí gbàsọ̀ tó bá jáde kó nu ilé ayé tí wọ́n kọ́ tí wọ́n dá tí wọ́n fi ọ́ síbẹ̀ nítorí la ilaha illallah tó bá jáde kó nu ilé ayé yìí tó bá ní kankan lọ́kàn rẹ tó gbàgbọ́ lọ́lọ́run lẹ́ni téèyàn máa ń sáàdì lẹ́ni téèyàn máa ń bẹ̀ lẹ́ni téèyàn máa ń pè lẹ́ni téèyàn máa ń wá lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ lẹ́ni téèyàn máa ń sìn èèyàn ṣe àgbákò aláṣẹ wọnú yín oníyàwó lẹ́dínà àmọ̀nù ó ní gbogbo èèyàn gbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ọlọ́run ní ẹ bẹ̀rù mi mo tóbi o ẹ bẹ̀rù mi haqqa tuqatihi ẹ gbé bẹ̀rù mi sẹ́mi ní gbogbo nǹkan lọ torí kò sí àrà tọ́lọ́run lè fi wá dá láyé bí àtijọ́ kíyámà ọlọ́run wala tamutunna ẹ wá gbọ́ ẹnìkan kan gbọ́dọ̀ kú nínú yín illa wa antum muslimun àfi kẹ́ kú sínú islam àkọ́kọ́ yìí mú yẹn wọnú islam ó náà ní la ilaha illallah buniya al-islam ala khams ànábì ní islam tọ́lọ̀ ní kẹwàá sí láyé wọ́n máa lérí nǹkan márùn àkọ́kọ́ tó jẹ́ òpó àrin gbogbo tó di gbogbo islam mú ó náà ní shahadati alla ilaha illallah ìjẹ́rìí pé kọ̀sọ́ba tí a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àti kalimatu shahada òun náà ni wọ́n ń pè ní kalima shahada gbogbo alágbọ́dọ̀ gbà lágbọ́dọ̀ jẹ́rìí lágbọ́dọ̀ mọ̀ lágbọ́dọ̀ fi sọ́kàn wa lágbọ́dọ̀ gbàgbọ́ kò sì gbọ́dọ̀ kúrò nínú ọkàn yẹn títí táàfi pàjúdé bẹ́ẹ̀ bá pàjúdé tí o bá sí lọ́kàn yẹn èyàn ṣe ayé wa bí ṣe ń lọ́rùn yẹn ń lọ lè sọ́fà gbére ni. ẹ̀yọ́ mayami nílùú gan-an ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí kẹ́ni kankan kọ́mọ mú ọ̀rọ̀ la ilaha illallah kọ́mọ mú láwẹ̀wà mọ́ iná ti jó lérí kókó báyìí kẹ́ni kọ̀ọ̀kan kọ́ lè palẹ̀ mọ́ bóun àtìyàwó àtàwọn ọmọ àtàwọn òbí ẹ bẹ́ẹ̀ ṣe kú ò nílé ayé lérí la ilaha illallah lẹ́yìn náà wọ́n máa wá pe àwọn èèyàn tó kù ẹ̀ nífa àwọn ọ̀rẹ́ lẹ̀ àwọn àfáà tí wọ́n ti kọ́ wọn kéwú nílùú lọ́rin àwọn àfáà tí wọ́n kọ́ wọn kéwú nílùú gama ẹjẹ́ á máa lọ lè bá wọn ká máa ṣàlàyé pé la ilaha illallah èyí tá a mọ̀ lánàá yẹn ó ti yàtọ̀ sí èyí tí ànábì mú wá o torí ńlẹ̀ Yorùbá yìí táwọn wà yìí la ilaha illallah ò lẹ́nu ni tí ìmọ̀ ṣàlàyé ń sìn ẹ́ rí i pé kò sí la ilaha illallah ò lọ́kàn. أيما يامي الإيمان بالله هو التصديق بالقلب كما لا يقبل لا إله إلا الله gbọ́ يقبل توحيد gbọ́ òun náà ní tó di sọ́kàn ipò kan lọ́lọ́hun òun ní darí gbogbo nǹkan òun ní nǹkan ní dáṣẹ́ rẹ̀ ṣe kò sẹ́nìkan tó lè ṣe tí ń ṣe yudabbiru al-amra òun ní ń bẹ ní in charge of everything gbogbo nǹkan tí ń lọ tí ń bọ̀ Ọlọ́run ní darí ẹ̀ nítorí bá ṣẹlẹ̀ ilé ayé Ọlọ́run ló ṣe nítorí bá ṣẹlẹ̀ Ọlọ́run ò ṣe lẹ́yìn náà ká máa wá sí Ọlọ́run lọ́kàn ká má ṣe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹ̀tọ́ Ọlọ́run ká má gbé fẹ́ lómi nínú àwọn ẹ̀dá Ọlọ́run wal qawlu bil lisani ká sì máa sọ lẹ́nu wal amalu bil jawarih lẹ́yìn náà iṣẹ́ owó wa kọ́ mọ́ tako la ilaha illallah èèyàn pariwo la ilaha illallah láti ẹ̀yìn ṣáà ìdárọ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kalima azima gbólóhùn yẹn ó tóbi gan al kalimu tayyib إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه ọlọ́run ní kẹ́lẹ́mà yẹn tó bá ti wí ń gòkè lọ nìyẹn àmọ́ iṣẹ́ rẹ iṣẹ́ tó ṣe tó bá ṣe déédéé tó wí òun ni ó lift yẹ lọ sókè àmọ́ tí iṣẹ́ ọwọ́ rẹ ọba ti ṣe déédéé kẹ́lẹ́mà ò ní kú níbi tó ti wí kò ní lọ sánmà torí pé inú ọkàn ní kẹ́lẹ́mà ti máa ń jáde níbi máa ń dé sánmà tó bá jáde lẹ́nu àwọn nìkan kò ní lọ bí kankan torí anta kadhab irọ́ ló ń pa òní la ilaha illallah ló gbàgbọ́ òun la ilaha illallah
àwa rí ọ yí pé ọwá gbé kurban ìpèsè lọ sí eríta mẹ́ta bó ti gbé síbẹ̀ lágbo kan lọ sápadà lọ wá sílé iṣẹ́ tó ṣe yẹn ló já mọ̀ pé ọ̀gbọ́ ló ń gbọ́ tó o bá gbọ́ ló ń gbọ́ àwọn ayé ká bẹ́ẹ̀ tàlà bẹ́ẹ̀ Allah yóò bọ́ ọmọ sọ pé Allah yóò bá ń pè Allah lẹ́nu tó bá dé pé yóò bá ṣe ń pè Allah lẹ́nu ní ẹ̀mí wọn bá connect papọ̀ mọ́ tí wọ́n ń wí ọ̀rọ̀ wọn bá ti dájú báyìí lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ọlọ́run ló wọ́n dá wa fún kankan bí ìbájẹ́ pé òun dá wa wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni ay illa liyuwahhiduni ọlọ́run nítorí kẹ́ wá mú èmi ọlọ́run lọ́kan kẹ́ sì máa sìn mí lọ́kan kẹ́ gbà mí lọ́kan kẹ́ máa pè mí lọ́kan kẹ́ máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ èmi nìkan kẹ́ máa retí orí lọ́dọ̀ èmi nìkan kẹ́ gbà pé nìkan bá bọ́ èmi nìkan mo ní ọ bọ́ kẹ́ gbà pé nìkan bá fún èmi nìkan mo fún yín kẹ́ dúpẹ́ fún èmi nìkan torí ẹ̀ mo ṣe dá yín wáyé illa liyuwahhiduni Allah ló láyé Allah ní sì ń darí gbogbo tó wà mẹ́ ẹ̀yọ́ mayami alhamdulillahi rabbil alamin Allah ní tọ́jú gbogbo ayé gbogbo ń ta bá ní Allah ló fún wa èyí tó bá tẹ̀ wá lọ́wọ́ Allah ní òjò tẹ̀ wá lọ́wọ́ èyí tó bá bọ́ Allah ló gbà lọ́wọ́ wa gbogbo ń tó bá ṣẹlẹ̀ pátá pẹ̀lú àṣẹ Ọlọ́run ni wa idha qada amra fa innama yaqulu lahu kun fayakun tí kankan bá ti fẹ́ ṣẹlẹ̀ lé ayé ẹnìkan náà ni máa ń pàṣẹ gbogbo ń tí ó ṣẹlẹ̀ sí ọ tí ó ṣẹlẹ̀ sí mi tí ó ṣẹlẹ̀ sáwọn Allah ni ó pàṣẹ kó máa ṣẹlẹ̀ lẹ́yìn àṣẹ Ọlọ́run kò sáṣẹ mi mọ́ ìjà ń pè ní tawhid ni èyí sì gbọ́dọ̀ wá oore lọ́dọ̀ ẹni kankan èyí sì gbọ́dọ̀ fọkàn sí nǹkankan ipe ó lè sọ́hun ó lè fún un lóore lẹ́yìn tani jama lẹ́yìn Allah ìjà ń pè ní tawhid nìyẹn tọ́ bí mo ṣe wá sọ yìí láì ti fàáyà ẹ̀yọ́ màyá mi síbẹ̀ lárí ilẹ̀ Yorùbá síbẹ̀ lárí nǹkan mọ́tà wáyé ẹja máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ àfi tọ́lọ̀ papọ̀ ìtọ́lọ̀ wọn kọ sínú láwùjọ mahmud kò ní ṣẹlẹ̀ táyọ̀ fi parẹ́ ìtọ́lọ̀ ń ṣe kọ síbẹ̀ kò sẹ́nìkan tí ó ní kọ́ mọ́ ṣẹlẹ̀ táyọ̀ fi parẹ́ ọ̀yà àjọjọ sọ mí tààrẹ bọ́lọ́run kọjọ́ tó lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wa qad arsala Allahu rusula Ọlọ́run ọba Allah kọ̀ wá fi wálẹ̀ nítorí tawhid kò fi wálẹ̀ Ọlọ́run ara àwọn òjíṣẹ́ Ọlọ́run òjíṣẹ́ ìgbẹ̀yìn wọn náà lànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wípé kí wọ́n wá máa sọ fún wa wípé ká má ṣeré o ká mójútó la ilaha illallah ká mójútó la ilaha illallah Ọlọ́run bá ní wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi Ọlọ́run ọba ní kò sí ọ̀kan nínú àwọn ànábì tó ti kọjá àwọn òjíṣẹ́ tó ti kọjá àfi ká ránṣẹ́ sí ipe kọ́ máa pariwo ipe annahu la ilaha illa ana ipe kò sọba tá a gbọ́dọ̀ máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn Allah nìkan Ọlọ́run ní kò sójíṣẹ́ kan tó wálé ayé táàràn pé kọ́ máa pariwo la ilaha illa kọ́ máa sọ fáwọn èèyàn pé ọ̀kan náà lọ́lọ́run ó nìkan lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí láti sìn lódodo Ọlọ́run bá ní fa'budun kó sì máa sọ fún wọn yí pé òun nìkan náà nìkan máa sìn tẹ́yìn bá ti gbà tán èèyàn máa wá sí kíni èèyàn máa wá sìn Ọlọ́run bàbá tí alẹ́ nìkan tó lè gba la ilaha illallah gbọ́ tí wọ́n ń sìn nǹkan míì irọ́ nípa wọ́n sọdún àjọbọ ọdún àdábọ nílùú alájí yọjú àfáàná yọjú alájà yọjú wọn là ń gbọ́ la ilaha illallah gbọ́ irọ́ wọn pa ní tí wọ́n ń sìn yẹn ló jẹ́ àmọ̀ pé wọn ò gbàgbọ́ tí wọ́n bá gbọ́ lọ́gbọ́ wọ́n sà á. fa'buduni èmi nìkan ni ẹ máa ń sìn suratul al-anbiya ayah 25 ọlọ́run tó sọ fún anabiwa Muhammad ọlọ́run bá ní was'al man arsalna min qablik ìrẹ́ ànábì ó béèrè ni ó sì bí àwọn tá a ti rán síwájú rẹ̀ min rusulina nínú àwọn òjíṣẹ́ wa aj'alna min duni rahmani alihatan yu'badun ìjẹ́ àwọn ọlọ́run tún sọ fún yín pé kẹ́ ẹ tún sin nǹkan míì
tẹ́ máa pè lọ́lọ́run tó yàtọ̀ sí èmi Allah ìrẹ́ ànábì ò sì béèrè àti wọ́ àtàwọn mo dá yín kẹ́ wá fi ìdí la ilaha illallah kẹ́ wá fi rinlẹ̀ lérílẹ̀ ayé ànábì Nuhu àkọ́kọ́ òjíṣẹ́ takọ́rán alayhi salatu wassalam káwọn ànábì tó kù kan tó máa dé lẹ́yìn rẹ̀ Suratu Zukhruf aya 45 àtàwíìdù ẹ̀yọ́ mayami tàwíìdì tán ní ká máa ṣàlàyé nílẹ̀ Yorùbá yìí ẹ̀yọ́ mayami huwa awwalu ma yadkhulu bihi al-abdu fil islam òun náà lèyàn fi wọnú islam ẹni bá fẹ́ gba islam kí láàrin kó fi jàmọ́ á ní kó pe kẹ́límà yẹn kì í sàwọ̀dà kì í ṣe kẹ́límà tá a kan fẹ́ ní sọ yóò máa sọ pẹ̀lú ọkàn rẹ̀ yóò sì gbàgbọ́ pẹ̀lú ọkàn rẹ̀ kò sì ní ṣiṣẹ́ tó tako ohun tí ń sọ yẹn tẹ́ ẹ bá fẹ́ wọnú islam sí á ní kó ní la ilaha illallah ìjọ àkọ́kọ́ wí nìyẹn wọ́n lẹ́yìn oṣù ní jáde kó ní islam àbí ìgbà tí yẹn bá dágbére fún la ilaha illallah ìjọ tó bá ti mọ̀ pé ọlọ́run bá Allah nìkan ò tu ọmọ ó ti jáde kó ní islam rẹ̀ ìjọ tó bá ti sin nǹkan míì mọ́ Allah ó ti jáde kó ní islam rẹ̀ ìjọ tó bá ti ń pe nǹkan míì yàtọ̀ sí Allah ó ti jáde kó ní islam rẹ̀ ìjọ tó bá ti ń pẹran fún nǹkan míì yàtọ̀ sí Allah ó ti jáde kó ní islam rẹ̀ kẹ́límà yẹn ó fúyẹ́ gan lèyàn fi wọ ní islam kẹ́límà yẹn náà lèyàn máa ń ta kò téèyàn fi kó nínú islam àtàwíìdì ẹ̀yàn máa yá mi ó wà lófin wal akbar wọn lọ́wọ́ ní àgbọ́yé tó ga jù téèyàn gbọ́dọ̀ ní tó borí gbogbo àgbọ́yé gbogbo kí ó téèyàn bá ké lé ayé tí ọba ti gbọ́ la ilaha illallah yé òfin kéwù gbogbo ìmọ̀ téèyàn bá mà tí ọba ti máa la ilaha illallah olódo ni ọlọ́ni fa'alam annahu la ilaha illallah lọ́lẹ̀ mà tó ọba mà lọ́lẹ̀ mà ẹni tí ọba mà kó lè mà ọlọ́ni ẹ̀ lè mà àkọ́kọ́ mọ̀ nìyẹn jama tó ọba ti nímọ̀ yẹn kò sí mà tó nímọ̀ ò nímọ̀ kéèyàn máa sọ lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ àwọn àdìpé ń gbé apẹ́ kadẹ́lẹ́kùlé ń jó eré ọ̀gà kò nímọ̀ bí èèyàn bá ti máa láyé láyé kò nímọ̀ nítorí fẹ́ gbọ́dọ̀ àwọn ó ṣe ta ni ó ṣe Allah àwọn àmàdúpẹ́ tá a máa tanra wa yóò ní ọlọ́mbẹ táwọn kèfèrí máa káwọn ọmọkọ ọlọ́mbẹ kọ́lọ́wọ́ tó pè wọ́n kèfèrí ọlọ́mbẹ kọ́ ni wọ́n ń pè nígbàgbọ́ ọlọ́mbẹ káṣí máa sìn ín lóun nìkan ni wọ́n ń pè nígbàgbọ́ táwọn pé ọlọ́mbẹ nìkan bá ní gbogbo àwọn kèfèrí Mákà wọn bá ti jẹ́ kèfèrí wala in sa'altahum man khalaqa as-samawati wal arda yaquluna Allah ọlọ́ni rẹ̀ Muhammad ọwọ́ bí àwọn kèfèrí Mákà pé dalọ́dá sọ́fà tilẹ̀ wọ́n ní Allah ni Abdullahi baba nabi ṣé bí Islam ò ti dé ṣé Mákà tí wọ́n fi sọ Abdullahi baba nabi wọ́n gbà pé aláwa náà lóní wọ́n sọ Abdullahi ọwọ́ ní ṣe sọ́ọ̀mù pọ́lọ̀ ń bẹ sọ́mà ní ṣé táwọn abọ́ sọ́run àní kò sí lọ́lọ́kan kò sì pé ọlọ́ọ̀lọ́kan kọ́ wọ́n lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀nìkan ìjọba pé ní la ilaha illallah pé yẹn gbàgbọ́ ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtàbátàlọ̀ tawhidu ẹ̀yọ́ màá yá mi wọ́n ní tí tawhid bá ti bàjẹ́ bátàlọ̀ jami'ul ibadati wal a'mal as-salihah gbogbo sẹ́ẹ̀rì téèyàn ṣe ilé ayé ti bàjẹ́ gbogbo sẹ́ẹ̀rì téèyàn máa ṣe tí máa fi ń dájọ́ síwájú ọlọ́run ìjọ tó bá ti pinnu nínú ẹ̀mí rẹ̀ yìí pé nǹkan ọlọ́ọ̀lọ́kan wọn gbogbo sẹ́yìn ó sì bàjẹ́ kò ní sínú fáìlì ẹ̀ mọ́ ó ti lọ ní ẹ̀ àti deleted ó ti parí nìyẹn jẹ mọ́ tàwọn ìdí wẹ́gàn lèyìn òfin gbọ́dọ̀ máa ṣe mùdámálà mùdára kọ́ máa tara rẹ kọ́ máa tijú èèyàn ìyá ìyàwó rẹ bàbá ìyàwó rẹ wọ́n ń pè kankan fún wọn ní kọ́ máa lò ó wọ́n ń pè ọ̀fẹ́ kan wọ́n lábùkù. àfa sọ fún pé àní ọyá mọ̀sàmí yìí sì ń pọ̀fọ̀ lẹ́nu olóhùn ka útúbà ọ̀fọ̀ ní sinpa wọ́n sì ti mọ̀ pé ní wíyọ̀ òkè sùn ní pé onísàmí ọmọ wọn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa láyé ní aṣọ́lákìtà ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad ọba mẹ́bọ mọ́ṣẹ́ láyé àbátọ́ ní àmàlùkà gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o títà òyìnbó ẹ̀ bá ti bàjẹ́ gbogbo iṣẹ́ ti bàjẹ́ gbogbo iṣẹ́ tó bá tún wá ṣe lẹ́yìn ìgbà títà òyìnbó ti bàjẹ́ o kò ní wọnú fáìlì innama yataqabbalu Allahu minal muttaqin ẹni bá bẹ̀rù Ọlọ́run ọba tó nígbàgbọ́ sọ́lọ́run Ọlọ́run máa ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. ilẹ̀ Yorùbá ta wà yìí nínú àwọn ìlú tí máa ń bàtà òyìnbó jẹ́ máa yẹn la àbẹ̀kẹ́ yóò tètè kára má sì kí ara rẹ̀ kó o ti járe gbà o jára rẹ̀ gbà lọ́dọ̀ àwọn àfà jára rẹ̀ gbà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ jára rẹ̀ gbà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ jára rẹ̀ gbà lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀
jára rẹ gbà lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ kó bọ̀ bàbá wọnú sàárè tàwí ni wọ́n kọ́kọ́ béèrè o wọn ní ti béèrè irun wọn ní ti béèrè àwẹ̀ èèyàn ń gbìyànjú sínú sàárè gbogbo àwọn fámìlì ń padà báyìí tó kù wọn nìkan àmàlẹ́kà mi jẹ́ yọjú wọ́n wá gbé ẹ̀dọ̀kọ́ wọ́n wá béèrè wọ́n rọ̀ bùkà ọ̀rọ̀ tàwí ni wọ́n béèrè yẹn ta ni ọlọ́run ọba tí wọ́n ń sìn ọba tí ń tọ́jú ẹ̀ ta ni ń tọ́jú ẹ̀ tọ́wọ́ bá ní tàwí ni òní wí. wọ́n bẹ̀rẹ̀ sí di wọ́n bẹ̀rẹ̀ sí fi àjọ títí táyé òfin parẹ́ níjọ́ láyé wà parẹ́ wọn yára ọmọ ẹni 3 years ló kù. sàárè bó ṣe dákẹ́ lọ́rọ́ yẹn àwọn tí ò ní tàwí ìdánwò wọ bẹ̀ ó sinmi ó lè sinmi torí gbàtọ̀ wáyé gbogbo tọ́lọ̀ ń provide fún ọ tó jẹ́ provision pẹ̀lú ṣọlọ́fù ọjẹjà ọjẹran ọkọlé olóyèpẹ ológranẹtì olóṣèmẹǹtì gbogbo lomi olùtẹgùn gbogbo nǹkan tó lọ ń dá ọ wá fi ìjọkan lọrùn ilẹ̀ kó tó kù láyé owó ìsìtì gbogbo ẹ̀ wọ́n wéṣì wọn náà lọ́rùn ní ìbá tí wọ́n sàárè wàhálà ní àyígbà tí wọ́n fẹ́ gbé ọ sínú sàárè kí ni wọ́n sọ bísímìlá wà lákìní wà lámìlẹ́tì rasulillah ìsẹ́mìlá rasulillah lọ́wọ́ kú sí wọ́n ní bísímìlá wọ́n fẹ́ tiẹ̀ sọ́dọ̀ Allah ni ẹ àwọn wà padà sílé yẹ wọ́n kú wọn nìkan bóòlù ó ṣẹlẹ̀ ẹ̀yọ́ mayami alukutubu alimunazzala unzilati ala al-mursalina lida'wati nasi biha ila la ilaha illallah wọ́n ní gbogbo tírà pátá tí wọ́n sọ kalẹ̀ àtẹ̀yí tá a mà Ọlọ́run ní gbogbo ẹ̀ wọ́n sọ kalẹ̀ nítorí tàwídì ni kitabun uhkimat ayatuhu Ọlọ́run bá ní tírà tá a sọ kalẹ̀ alukur'an Ọlọ́run bá ní gbogbo ẹ̀ asàlàyé ẹ̀ tónítóní thumma fussilat asàlàyé gbogbo ẹ̀ kò sí ìtọ́ dàrú mbẹ̀ min ladun hakimin khabirin Ọlọ́run bá ní látọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọba tí yóò fún yín nírò láti sọ kalẹ̀ o alla ta'budu illa Allah gbogbo tó wà bẹ pátá níta gbóòrì fún yín òun náà ní kíni kẹmẹsìn kàbí lẹ́yìn lọ kí ló bẹ̀rẹ̀ Kùránì kí ló parí alhamdulillah gbogbo oore tọ́lọ́run bá ṣe Ọlọ́run ló ṣe kìí sàjẹ́ kìí soso kìí sọ̀gùn ìtọ́ bẹ̀rẹ̀ Kùránì ní àbí kí ló parí Kùránì minal jinnati wan nas kul a'udhu mọ́ fẹ́mi Ọlọ́run nìkan wọ́n sọ níbi aburú àwọn ìjànú àtọ́mọ èèyàn kí ló parí tawhid gbogbo sura ni kò mọ wá sí bàtà kò sí sura kan tó kà tó ní ka tawhid wọn bí baba Sheikh Mubaz rahmatullahi alayhi baba dada wọn ní tírà tawhid wò lálẹ́ máa kà tó dáa jù téèyàn máa kà téèyàn fi kó tawhid yé baba ní tírà tawhid baba ní al-Qur'an al-Karim baba ní al-Qur'an al-Karim àlàyé làwọn Sheikh Muhammad bawa bí ń ṣe Qur'an gangan ní kitabu tawhid àlàyé ni alwasitiya ń ṣe alàdúrà wasitiya ṣe fún tèmíyà kìtàbù tawhid gangan al-Qur'an torí ní wọ́n bá ń sọ gbogbo tẹ́ bá ń pè ní tawhid fún wa nínú àwọn tíra yẹn tí wọ́n bá fi máyà wá kìí ṣe tawhid lọ́dọ̀ wa àwọn òsìn wọn àyà tí wọ́n mú wá là ń tẹ̀lé làwọn wọn ka tíra wọn torí wọ́n tún sàlàyé àwọn èyí tó bá fi yé wa ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Suratu Hud àyà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì tọ́ ilẹ̀ Yorùbá yìí tá a wájọ bára wa yìí ọmọ ìyá mi kádàrá ní ilẹ̀ Yorùbá tá a bára wa yìí o èmi bára mi bẹ̀ wọ́n náà bára rẹ̀ ń bẹ̀ ọwọ́ àkù bó ṣe bọ́ àwọn mi bára wọn ní India àwọn náà gbọ́dọ̀ mọ́ kúrẹ́ ní tawhid àwọn tá a bára wọn ní Malaysia àwọn tá a bára wọn ní Australia gbogbo wọn pátá wọn gbọ́dọ̀ mọ́ kúrẹ́ ní tawhid ẹni bá ti wọlé ayé gbọ́dọ̀ mọ́ jáde kúnlẹ̀ ayé pẹ̀lú tawhid ibi tá a lọ ni ẹ̀yọ́ mọ̀ yá mi ilẹ̀ Yorùbá ta wá wù yìí léyìí tá a ní sàbòsí ó kún fún ẹ̀bọ nígbà tí Islam wọlé Islam al-ba'du min aba'ina wa ummahatina wa ajdadina wa ulama'ina àwọn kan nínú àwọn bàbá wa àwọn ìyá wa àwọn àfa àwọn kan nínú wọn wọ́n dúró lérí tawhid bó ṣe yé wọn mọ̀ ẹ̀ gbọ́dọ̀ mọ̀ ṣé ká máa sọ̀dọ̀ ló ń bí jà wọn tẹ́lẹ̀ máa ní kò sí tawhid ní ilẹ̀ Yorùbá rárá àwọn alágbèdè aníjọ́ olóde ọlọ́wọ́n dé ní ìyá 2000
bóun ni wọ́n sọ wá mọ̀ pé òsì nígbà tó dé pé òsì ń bẹ̀ ń gbà àwọn tí wọ́n dúró lórí tàwíìdì wà nílẹ̀ Yorùbá níjọ́ lẹ́nu wọn bá etí wọ́n rí àti bó ṣe yé wọn mọ̀ tí ń jòdòdò ọ̀rọ̀ yẹn àwọn ẹ̀gbọ́n tẹ́ máa ń dáwàkà kan ní sẹ́kì ń dáwàkà yẹn jà wọ́n ní awwaluha àwọn ọmọ ń gbọ́ níjọ́ lọ́dọ̀ bàbá wa awwaluha tawhidu wa salah thumma siyamu ba'dahu zakah awwaluha wọ́n ní tawhidu ní awwaluha àkọ́kọ́ ìbádà yẹ domiru ya'udu ila al-ibada awwaluha wọn lákọ̀ọ́kọ́ ẹ̀sìn tawhid wọn náà ní la ilaha illa bó ṣe yé wọn ma ogun bí tí wọ́n kù sí kọ́lọ̀ mọ́sá bá fọ́nù kẹwọn àwọn kan rafadu ad-da'wa àwọn sọ pé àwọn ògbà tawhid ẹbọ táwọn ń ṣe nílẹ̀ Yorùbá làwọn máa ṣe kíni làwọn máa ṣe lọ bàbá sí wá sí lọ́la wọ́n ní kọ́ bàbá tẹ̀ lọ ilẹ̀ Yorùbá làwọn wà ọmọ Yorùbá làwọn. ẹlẹ́ẹ̀kẹta umul munafiqun àwọn ọgbà Islam àmọ́ wọ́n darapọ̀ mọ́ àwọn mùsùlùmí oníṣẹ̀ṣe ni wọ́n wá mọ́sálásí wọ́n lọ jímọ̀ wọ́n lọ Mákà àjọǹgbà rẹ̀ lámúlánà àwọn eléyìí àwọn hypocrites àwọn yẹn ni wọ́n máa sọ pé eléyìí ni tíra tẹ̀gbẹ́ rẹ̀ yìí ni wọ́n pè ní gàrí tíra nígbà tíra sí ń bọ̀ tíra ò bá gàrí wá gàrí náà sì bá tíra wá yóò ṣe yà ṣetán sí ó bá ṣetán yóò tó kankan dùn àwọn ṣẹlẹ̀ tọ́wọ́ ka kùrù sí ìhù oye ó lè ka bí 100 ẹgbẹ̀rún yóò sì tún bọ́ sílé ìwẹ̀ yóò máa wẹ ọṣẹ àgbà pẹ̀lú kankan tuntun àtọ̀ṣẹ dúdú pẹ̀lú omi gbóná ẹ má jẹ́ àtàrà wa gbogbo ala lórí kí wá ilé ikú Yorùbá ọ̀sẹ́nìkan tí ọ̀gbà lẹ́gẹ̀ẹ́ Yorùbá kọjá bí ọmọ ìyá mi àbí tó ọba súnmọ́ àwọn Yorùbá tó ń jàǹfà tọ́ka wọn lọ kàn bẹ́ẹ̀ ń pàdé jẹ́ ń pàdé yìí di àmọ́ pé ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde ẹjọ́ wà lékeu wọ́n máa sọ fún yín pé eléyìí ni tíra eléyìí ni gàrí tíra yẹn òun náà ni ẹbọ wọ́n ní eléyìí ni àdúrà eléyìí lájò àdúrà ní ká pe Ọlọ́run àájò nǹkan bó lòun ṣe jẹ́ wọ́n ní ìgbìyànjú náà ni àníbò ló ṣe jẹ́ wọn ò rálá yìí yẹn ṣe jẹ́ wọn tọ́ba jẹ́ pé ògùn ní fún ògùn nínú bá ní àlàyé tiẹ̀ ó yìí sì gan gbà á bó ṣe wà yìí pàǹdọ̀ rẹ̀ tẹ́yìn bá jẹ́ tó ń lọ tó kú mẹ́po ó sògùn kọ́ èyí wọn rálá yìí yẹn ṣe torí bá wà ní ẹ̀sìn tadawo ibadallah anabi ni ẹ má sògùn wòsàn àwọn ọmọ àgbo wọn máa ń kí àgbo fún wa àbí owó yẹn ó ní tuma a tún fi àgbo steaming ni wọ́n pè nísìnyí tí wọ́n gbé ewé káṣá tí wọ́n gbé kaná tí wọ́n gbóná àtàwọn ewé mi táwọn bàbá màtẹ́mi ò tán tí wọ́n wà daṣọ bòyìn lórí mọ́lẹ̀ ọ̀làgùn steaming ni wọ́n pè nísìnyí tí a jẹ́ ń sọ ìbò yẹn ó ti wá ti pẹ́. ẹ̀yọ́ máa yá mi gbogbo àwọn eléyìí ìwòsàn ní kọ̀dàrú àníṣe àní bàbá ẹ̀yin lè ní ká máa pe àlá pé yáfàtà òta ni yóò sí náà kí ni ọ̀sẹ̀ tẹ gbé sínú ike funfun yìí ṣe kí lòun ń ṣe ọ̀rọ̀ pèsè jẹ́ ipe ẹni ká tó máa wẹ̀ kún àdúrà tá à ń ṣe kíni tá à ń ṣe kọ́nà ó lè bá a là yóò wá di pé ọ̀sẹ̀ tó gbé dání yẹn wọ́n kàn sí fún ọ ní wọ́n fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run ní kò fi ọkàn sí nígbẹ̀ mọ̀pọ́dọ̀ Ọlọ́run bá lọ̀rọ̀ wà kí ló dé tí wọ́n ń gúnṣẹ́ èmi dìde bí ọ̀kan náà àwọn àbá àwọn ọmọ ní ẹ má sọ̀sẹ̀ mọ́ ó ní ẹni tó ń bá ti sọ̀sẹ̀ fún òun mọ́ ní kọ́ mọ̀ fọkàn sí ọ̀dọ̀ Ọlọ́run ní kọ́ fọkàn sí nígbà mọ̀pọ́dọ̀ Ọlọ́run lẹ́ni ní wọ́n fọkàn sí kí ló dé tẹ́ tó wá ń gbé kan lé lọ́wọ́ ṣé yóò wá wẹ̀ tán tó wá ṣe déédéé kádàrá Ọlọ́run tó wá rí owó ṣé ọkàn ló ní lọ bí ọṣẹ ṣé òní wá gbà mí Ọlọ́run ní sínà ní ọ̀sẹ̀ ní ṣíríkù òun lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tó fẹ́ ṣiṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe kí ni tọ́lọ̀ máa ń ṣe. àgbọ́yé ẹ̀rọ màyá mi ó pàtàkì onínú ẹ̀sìn wa ànífàkùn yẹn la wá bá yí dàárọ̀ yìí ẹ̀rọ màyá mi
tó jẹ́ pé nílẹ̀ Yorùbá àwọn èèyàn ka Quran wọ́n máa ka Quran wọ́n máa ka Quran wọ́n ní Quran tírà Ọlọ́run ni àwọn ní bàbá èyí tẹ́ so kọ́ yìí bò lòun wá jẹ́ wọ́n ní ìdáàbòbò ni nígbà tẹ́ ka kò sí ìtẹ́ tó wá so nǹkan kọ́ ìdí wọ́n so kọ́ yẹn òun ni Yorùbá lẹ́yìn tí wọ́n ka ìhòòhò nítọ́ lọ́hùn Ọlọ́hun bá Allah subhanahu wa ta'ala ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun Ọlọ́hun bá ní irú wọn náà wà ní Mákà o wọ́n wà Mádínà lẹ́gbẹ̀ẹ́ Ànábì Ọlọ́hun bá ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ ń pẹ̀ ń kírun gbogbo yín kẹ́ gbàgbọ́ o àwọn nǹkan bẹ nínú yín tí ó jẹ́ pé wọ́n máa pa àwọn gbàgbọ́ wọ́n sì máa sọ̀rọ̀ gbàgbọ́ wọ́n máa rìnrìn gbàgbọ́ wọ́n máa darapọ̀ mọ́ àwọn onígbàgbọ́ Ọlọ́hun bá ní ẹlẹ́bọ ni wọn tí kò nínú ẹbọ ẹjọ ṣáájì ẹjọ gbàwẹ̀ ẹjọ kítàráwì kọ́dà ẹlòmíì kọ́ mọ́sáàsì ẹlòmíì kọ́lé ẹlòmíì dálé kí ó lè rẹpẹtẹ kò sí ní gbàgbọ́ torí bó ṣe ń ṣàdúrà kọ́lọ̀ ń jí ilé kí wọ́n máa kún ló tún rí màálù mọ́lẹ̀ àdúrà ní tọ́lọ́hún màálù ní ti kí ni jama ti sùn àwọn náà máa ń sọ pé ọmọ ìyá àràgbélayé o àwa níbo láti rà wọn wá sọ àdírẹ́sì ta ló láyé ta ní fún yẹn jama kúlẹ̀ láhùn malikal mulki tuutil mulka man tasha wọ́n yẹ rà lọ́wọ́ ẹ̀ ìmọ̀ fún yẹn lọ́fẹ̀ẹ́ alukurani ni wọ́n fi ránṣẹ́ sí wa o àwọn bàbá kan ránṣẹ́ wa o òdodo ọ̀rọ̀ tó ń fẹ́ bá wa sọ ń lu gan-an nìyẹn alukurani ni wọ́n ṣe kí àrùn tájẹ̀ náà bá ti kọlu yàn èyàn mọ̀ pé alukurani lọ correct tànàbí lọ correct èyàn wá owó ọwọ́ jáde ọwọ́ lọ ọjà tuntun nílọrin ọlọ́lẹ̀ ra ọ̀gá owó níwá àbí nígbà wá dé látọjà ọwọ́ bẹ̀rẹ̀ sí lọ ọkùnà ọ̀dà ṣúgàsì ni wọ́n wọ́n jẹ a ní kí ló ń fẹ́ alówó ta ló fẹ́ kó sowó fún un táà ní tanra wa kọ́dà ẹni tí ò gbọ́ tàwí ìdìrí nínú àwọn àtàwọn àbí tí ò wọ́ wà sí súnà rí òun náà yọ ọmọ bí tọrọ wa kí ní ti ń jẹ yẹn kí ló fẹ́ kó ṣe fún un jẹ mọ́ oníkó fún un ló ń ná ìsọ́lọ̀ sọ fún wa pé tàbá wọ́n wò gà ní ká máa jẹ sọ́lọ̀ sọ fún wa pé tàbá wọ́n wò ìgbé ní ká máa rà ó ní fẹ́mi tẹ̀gún indallahi rizqa ọlọ́run ní tẹ̀bá ń wọ owó ẹ wá wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba yìí sì fún yín lọ́mọ pé ọjà ara rẹ̀ gbà sí àbó oníjà ara rẹ̀ gbà kọjọ́ tó lọ wa ma ala rasul illa al balagh àwọn olè mú tipa káwọ́ kan sọ náà anabi sọfọ abúlé abi kò gbọ́ sọfọ abújálì kò gbọ́ sọfọ abútọ́líbi kò gbọ́ tí wọn náà bá gbọ́ kìí ṣe tuntun àmọ́ àbẹ̀lọ́hún bẹ́ẹ̀ fún wọn tí wọ́n tó bá kú omi àṣetánì tó máa bọ̀ sọ̀rọ̀ níbi tí àáfàá sọ lẹ́ẹ̀kan yẹn ètò sọ ní pé àwọn bàbá yẹn wọ́n ṣe wòlíì ẹ dákun kí làwọn aṣọ kí ní sọ wọ́n dá wòlíì mà sọ́lọ́ fún wọn sàtífíkẹ́tì pé sàtífíkẹ́tì tó ń fún wọn wòlíì wà nù wọn èmi sì bẹ nínú ná tí ò ya wòlíì tọ́jú pé ẹlẹ́bọ ẹbọ ló ṣe dé kú kò sí tọkàn wọn pẹ̀lú àwọn tó ti lọ wọn ló kó múra sí rẹ kí wọn náà tó lọ wọ́n sì fẹ́ nìkan sí yẹ̀yẹ́ tọrọ ọmọ àti bọ̀tán tiẹ̀ náà wọ́n fẹ́ nìkan sí yẹ̀yẹ́ o tọrọ ọmọ tí ó gbẹ̀yìn tiẹ̀ náà ẹlòmíì máa ń bẹ̀rẹ̀ dáadáa tí ò ní parí dáadáa ẹlòmíì sì máa ṣe dáadáa gbogbo ọ̀rọ̀ ògùn ní àmọ́ ṣe tó bá kó oṣù kan tí ó jáde láyé yóò sì túbá yóò sì wà lìjánà náà ìwọ sì wọná ìwọ tí wọ́n padà síbi ìṣẹ̀ṣẹ̀ yẹn yóò bá ní sàn wọ́n wọná kọ́lọ́mọdé ní kọkàn kọ́lọ́mọdé àtọ́nà ọlọ́wọ́ bá wò ọlọ́wọ́ bá ní inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ àtàwọn tí wọ́n jẹ́ mọ̀náfìkì táwọn darapọ̀ mọ́ mùsùlùmí ọlọ́run ní ojú kan náà láàkó wọn sí tẹ́yìn ọba mọ̀ wọn àwa ṣe kí ni àwa ló mọ̀ wọn àṣà wọn láàrin yíjọ́ lè kíá wọn á dá wọn papọ̀ á dá wọn papọ̀ máwọn yòókù wọn gbogbo àfọ̀n jálàbí ẹlẹ́bọ òun àti gbogbo àwọn bàbá oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni wọ́n jọ dìde jọ́ lè kíá wọn ojú kan náà wọ́n wà ọlọ́run ni wọ́n ní mísì máwọn lọ́wọ́ ọlọ́run mọ iye gbogbo wa ó sì aláàtóbi débi pé ọmọ gbogbo iye àwọn tó dá Allahu Akbar ọlọ́run sì mọ bí ẹnì kọ̀ọ̀kan wọn wà ó sì mọ bí akú sí ó sì mọ kú tó pa wá ọlọ́run sì mọ ta kú lélẹ́rí kò nira fọlọ́run wọ sẹ́rẹ́ òní sáà yóò ṣèṣirò
ìṣòro rẹ̀ ó yá ju calculator lọ wọ́n ní scientific calculator ìṣòro ọlọ́run bá ó yá ju bẹ́ẹ̀ lọ pápákpá ní kálukú gba abijọ́ bá gbà lọ ọlọ́mọdé akú lérí ẹ̀bọ o ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ̀dá kò tó lọ́wọ́ bá wa ẹ̀dí ká gbìyànjú ká máa pè àwọn òbí wa àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ọ̀rẹ́ wa ẹbí wa ẹ̀dá máa pè wọ́n ṣàkíyèsí nǹkan méjì náà ni ó ń fa wàhálà nílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí láàrin àwọn oníbídíà àtàwọn súnnà kí ni nǹkan méjì tí ń fa wàhálà iyyaka na'budu àti wa iyyaka nasta'in gbogbo wàhálà tí ń hó lérí mídíà yẹn tá à ń padà tó wá ràn nǹkan míì tí ò yẹ ká rán oyé tá a tún padà yà lọ́wọ́ bò míì ibi tí ò yẹ ká yà nítorí tó pilẹ̀ fìtínà láàrin òun súnnà tó ní bídíà lẹ́ Yorùbá òun náà ni nǹkan méjì iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn súnnà dúró lérí pé àfẹ́ kẹ́bọ̀ ẹ̀sìsì má lérí ilẹ̀ iyyaka na'budu àfẹ́ dúró lérí Ọlọ́run nìkan lámọ̀sí ẹbọ náà ni wọ́n wá ń pè ní ẹni tí ń gbé ẹbọ sóríta mẹ́ta ẹbọ náà ni ìtẹ̀yàn dì sí àpò tó ní yọ́ máa sọ̀rọ̀ níbi aburú ayé ẹlẹ́bọ náà làwọn méjèèjì tọ̀hún òun fọkàn sómi eléyìí náà fọkàn sí tó dì sínú kíní àpò omi ẹ̀dá Ọlọ́run ni ìtòdì sápò náà kíní náà ẹ̀dá Ọlọ́run lọ́ba tán ìdí ọba sì jọ́ lọ́hún ó ti tọ́ ọba ti gbọ́kànlé ó ti dẹlẹ́bọ nílẹ̀ Yorùbá táwa wà yìí jàmáà ọkàn wa lálọ́ lè bájà o a ṣiṣẹ́ takuntakun lérí ẹ̀ àníjọ yẹ wọ́n fẹ́lẹ́ gan lẹ́kùn tó ṣí sí ilé ẹbọ láti yàrá tàwídì wọ́n fẹ́lẹ́ gan ẹlòmíì ti wà mẹ́ gẹ́gẹ́ ọmọkùnrin ti wà mẹ́ ó ti já sínú ilé yóò sì máa gbé òun lè pàdé Ọlọ́run dáadáa kò sì lè pàdé Ọlọ́run wa man kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé Ọlọ́run bá wọ́n yà ti sẹ́rí pẹ̀lú mọ́jẹ̀mú wala yushrik bí ibadati rabbihi ahada gbogbo tó bá ti jẹ́ ìbáàdà tó jẹ́ pé Ọlọ́run bá Allah nìkan là á máa ń fún ọ̀dọ̀ Allah nìkan là á máa ń tarí ẹ̀ sí kò gbọ́dọ̀ tún fún ẹlòmíì ò yàtọ̀ sí Ọlọ́run wala yushrik ahadan bí ibadati rabbihi. nílẹ̀ Yorùbá iyyaka na'budu àwọn àgbàpẹ́ sìn ni àmọ́ Yorùbá gbà lọ́fà tó jẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ ń dìde sí jojoojúmọ́ Yorùbá ní sàn náà ń dìde mọ́jọ́ yìí wọn o ẹni ayé rẹ bá ti burú pátá tọ́fẹ́ kálíkì àmọ́ wọn dàrú tí wọ́n fẹ́ pàdé Ọlọ́run dáadáa ní kọ́ máa ṣe Yorùbá ní sàn torí kò sí kankan tí wọ́n lọ́nchì ń bẹ̀ tó jugún ní jama ẹbọ ni olórí wọn tí wọ́n mú jò ní ọ̀sọ̀ ó ní ẹ lọ lè wọ́n nǹkan kẹ́ dín nǹkan kẹ́ jẹ nǹkan kẹ́ lo nǹkan kẹ́ wá gba nǹkan nígbà pírẹsidẹ́ntì yìí bá ti jẹ́ lẹ́bọ níbo ni wọ́n lọ ìṣẹ̀ṣe àwọn OPC lọ́lẹ̀ dágbére láàrin wọn kò tí lọ́lẹ̀ bọ́lọ́hún ẹgbẹ́ ológun gbogbo olùkọ̀ọ̀kan ni wọ́n ní àwọn akọgun àwọn àgbà ẹgbẹ́ ológun wọ̀láyà alájì mẹ́nu wọn kọ́dà ẹ̀rọ alájà wọ́n sì náwó sí mọ́sálásí àwọn bá ń ṣe yàtọ̀ fún ọ́nú lé tòun ti gbogbo ẹbọ tí ń ṣe yẹn náà lọ́lẹ̀ dágbére kọjọ tó lọ iyyaka na'budu yìí wa iyyaka nasta'in ni òun náà ni Ọlọ́run Allah fi gbélé ayé dúró ló fi jẹ́ pé tá a bá ka Fatiha nírun Ọlọ́run wá sọ fún wa yìí pé ká máa sọ fún òun ká máa fi rinlẹ̀ níwájú òun ní ojoojúmọ́ pé iyyaka na'budu ìwọ nìkan la máa sìn sórí tó bá ti sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀rẹ́ ẹbọ tí wọ́n ń bọ ní àgbáláyé òní bá wọn bọ̀ kán bẹ̀ òní bá wọn sìn kankan bẹ̀ nígbà náà ni iyyaka na'budu rẹ̀ ní òtún nítumọ̀ níwájú Ọlọ́run èyí ti yanjú ìtumọ̀ ẹni pé òní lọ ṣọ́ọ̀ṣì òní lọ bí ìṣẹ̀ṣe òní darapọ̀ mẹ́sìn kan ó sì ní nígbàgbọ́ nínú ẹ̀sìn kan àwọn mìíràn ọ̀tọ̀ wọn ní àyígbà tájọ wà níbi iṣẹ́ àwọn fẹ́ ṣe ìsọjí ẹ̀yìn àti ìsọjẹ́ lóru pé wọ́n darapọ̀ mọ́ wọn ọ̀gá MDB iṣẹ́ ṣọ́ọ̀ṣì ní lọ ó ní eléyìí kò kí ń ṣe tẹ̀sìn ti gbala ní tọ́wọ́ bá ti lọ lè darapọ̀ mọ́ wọn ní ṣọ́ọ̀ṣì ò ti dẹ̀lẹ́bọ̀ ọ̀kan tó jẹ́ gọ́fúnà lọ́sùn lónìí ó ti kó mẹ́ o ó lè sí fìlà alẹ̀ ní ṣọ́ọ̀ṣì bí ọ̀sẹ̀ mélòó sì ó sí fìlà alẹ̀ alájà náà jókòó ti ìyàwó ẹ̀ ní ìbá ti sí fìlà ṣọ́ọ̀ṣì kí ni tó mẹ́ wọ́n tún wá kọ síbẹ̀ pé wọ́n lè dúpẹ́ ipá wọn wọlé sóṣèlú tó fẹ́ máa ṣe nìyẹn ọ̀fẹ́ sóṣèlú wọn ná
ẹni tó dàlú tó nílùú tí ń darí ìlú tí ń fún wa ní nǹkan tá a lò nílùú ó lóun fẹ́ tẹ́yìn bá ti lọ sọ́ọ̀sì tó lè gbàdúrà ń bẹ̀ kọ́dà kó lè sàmì lásán wọ́n ti gbókò ẹ̀rẹ́ ní Islam ọ̀rọ̀ pé mo kàn wá ń bẹ̀ ní kọ́dà wọ́n kàn ń sàdúrà mi dákẹ́ kí ló wà lóbẹ̀ ẹ̀yọ́ màá yá mi ìyá kan àbúdù ó ti lójú tó bá wọn abala lẹ́ẹ̀kejì tí ń dá fìtínà alẹ́ nílẹ̀ Yorùbá òun náà ni wá iyyaka nasta'in ipò gbogbo àránṣẹ́ tá a bá ń wá lérí ìsẹ̀mí wa lérí àlámọ̀rí wa ọ̀dọ̀ Ọlọ́run nìkan la máa ṣe kí ni la máa darí ẹ̀ lọ gbogbo mọ́mú náà ní ká o àmọ́ gbogbo mọ́mú gbogbo yìí tọ́ba ti wá sọ pé Ọlọ́run nìkan lọ́mọ wà rà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ níjọ́ tí ọ̀nà bá tí owó sáfẹ́rẹ́ o ò ní gbọ́ṣẹ́ o ò ní gba múmu o ò ní gba jíjẹ o ò ní gba fífín o ò ní gba wíwẹ̀ kí ló máa ṣe tasta'inu billah ọmọ wàrà sí lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run kó sínà fún Ọlọ́run sì sí níjọ́ tí ọ̀tá bá lé ọ o ò ní dira ntí ànábì ká tí pọ̀ táwọn fi ka lọ́wọ́ máa kà kí ni wọ́n kà hasbunallahu wa ni'mal wakil kò sẹ́nìkan tó táwọn máa lé tí wọ́n tẹnu mọ́ hasbunallahu wa ni'mal wakil tí ò ní rẹ́yìn ọ̀tá náà wallahi Allah ni mo fi búra sẹ́nìkan bá ti ń pé kí ni bòtó tó láwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ tó o sì ń gbọ́rọ̀ wọn sábà sọ pé hasbunallahu wa ni'mal wakil ọlọ́run sọ wọn ní alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshaw ẹ bẹ̀rù wọn wọ́n ti kójọ o fasadahu imana wọn ò pé kábẹ̀rù ta ni faqalu nabani hasbunallahu wa ni'mal wakil fanqalabu bi ni'matin minallahi wa fadl ọlọ́run ni a dá wọn padà lẹ́ni tá a dá wọn lọ́lá lam yamsasuhum su aburú ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́run ni ọwọ́ aburú kankan ọ̀kan wọn kí ni wọ́n sọ tọ́wọ́ aburú òfin kan wọn hasbunallahu wa ni'mal wakil kí wọ́n á ní túmẹ̀ ọlọ́run tó wa Allah is enough àbí ó sì tó lẹ́ni tá a fẹ́ yín tì ọ gbọ́dọ̀ wá wo ẹgbẹ́ awo mọ́lá ń sọ yẹn Yorùbá má ṣe ti Yorùbá mọ́ níbo ti fẹ̀yìn tí ọlọ́run má sá lọ́dọ̀ Yorùbá ẹni tí ń ṣẹgbẹ́ awo ọ sá lọ́dọ̀ Yorùbá ni ẹni tí ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ ọ sá lọ́dọ̀ Yorùbá ni jama ẹni tí ń lọ lè gba gbẹ́rẹ́ ọ sá lọ́dọ̀ Yorùbá ni ẹni tí wọn gba èyí tí wọn ń fọ mẹ́kọ̀ọ́ èyí tí wọn fi polo lóru lọ́sàn-án ọ sá lọ́dọ̀ Yorùbá ni ọ̀yìn máa yá sọ́jà nẹ́ka mina shaytani nasiki ọlọ́wọ́n bá ní tẹ̀sùn bá fẹ́ kọlu ọ fasta'idh billah ọlọ́wọ́n bá ní tètè sásọ́dọ̀ ọlọ́ ta ni wọ́n bá wí bẹ́ẹ̀ ọjà mọ́ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi gan ọlọ́wọ́n ní kó fèsì èṣù ọlọ́wọ́n ní kó sábà ta ni bọ̀lá anabi wa sálọ fasta'idh billah sáwásọ́dọ̀ ọlọ́ torí kò sí pé ẹni ó ká èṣù lẹ́yìn ọlọ́run tó dá kò sí pé ẹni tó ká èṣù kọ́dà bọ̀ fẹ́ ka Kùránì ọmọ sàdọ̀ ọlọ́run kọ́ má kàkà kúkà ẹ̀yẹ tá Kùránì fasta'idh billah bẹ́ẹ̀sù ṣe tóbi tó àtàwọn ọmọ rẹ̀ tá a máa ń bẹ̀rù lẹ̀ Yorùbá wọn fún yẹ́ lọ́dọ̀ ẹni tó bá gbé ní tàwíìdì wọn lágbára o lọ́dọ̀ ẹni tó bá gbọ́ ọlọ́ngbọ́ Yorùbá a máa kírun a ní ẹ̀sìn ní a máa ṣe orò ìdílé ọlọ́ni balillah fa'bud wa kun mina shakirin ọlọ́wọ́n bá ní Allah nìkan ní ẹ̀sìn ẹ má bá wọn ṣẹ̀sìn mí mọ́ ẹ má gbé ẹ̀sìn mí gbọ́ mọ́ lẹ́bàá ṣe mítìn láńlọ́ọ̀dù tí wọ́n bá ń pè lórúkọ Jésù kó bẹ́ẹ̀ ẹ máa bá pè lórúkọ Jésù tán kó wá padà sórí síìtì ẹ̀ má sí níbi tí òjò bí Ọlọ́run ti ń rọ̀ ká tó wá pé aláìmọ̀ kan tí wọ́n ń sàmí ó ní ṣe bá dùn àní sádùn àmọ́ ń pọ̀ jù olódò ó ti wà ní Islam láti 40 years kò mọ̀ pé àwọn kiri wo wọ́n ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n lórúkọ Jésù ti wù yẹn ṣe ìwọ gbàgbọ́ nú ẹ̀ tó jẹ́ ọmọ sàmí ọwọ́ ọ̀nù bọ́ọ̀sì ìwọ́n wù ìkú ìyọ̀ ń sàmí tọ́ba ní lórúkọ Jésù tọ́ba ní àmì tó sì mọ̀ pé ẹni bá sọ pé Jésù ni olùgbàlà ẹlẹ́bọ ni tọ́ sì mọ̀ bẹ́ẹ̀ àsìbáàtà káfíra tọ́ba ti bọ́ọ̀lù ní mọ́tò yẹn tọ́ba ilé kún lè wọ́n náà bisimilahi làwọn mọ̀ lórúkọ Allah bisimilahi rasul sallallahu alaihi wasallam taraba ni ẹni bisimilahi alladhi la yadurru ma'a ismihi
shay'un fil ard wala fis sama huwa as-sami'ul 'alim. ọkàn ní bisimilah bisimilah kò sí ní tẹ́yìn ló fi gbà wá rí ọ lọ bisimilah ìsìnkú kó tóbi tó bẹ́ẹ̀ kí ló ní ó tóbi jọba torí Allah bẹ́ẹ̀ máa ma ẹni tó tóbi ọlọ́run tàwíìdì dùn gan dìmọ́ tó bá ti ń gbọ́ tàwíìdì yé sí bẹ́ẹ̀ náà lọ́mọ ọmọ tó tóbi ọlọ́run bá sí dìmọ́ tó bá ti ń lọ lè ké nípa tàwíìdì sí bẹ́ẹ̀ náà ni agbára ọmọ pọ̀ fún sí dìmọ́ tó bá ti ń ka tàwíìdì tó sì ń lò ó sí bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tá rẹ̀ ọmọ dọ̀lẹ́ sí torí wọ́n ti fara tiẹni tó lágbára jùlọ wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ni mo ti ṣe dandan lérí lẹ́mí ẹ má sìn kan mi lẹ́yìn ọ̀nà ẹ dákun ibi ọ̀rọ̀ wa wà ń lọ nílẹ̀ Yorùbá yìí àfáàn lè ṣàdúrà bẹ̀rẹ̀ èmi wọn ti ń sọ̀sùn nílẹ̀ Yorùbá àfáàn ṣàdúrà bẹ̀rẹ̀ mẹ́ láwọn ìlú kan tẹ́mi mọ́ lọ́dọ̀ wa ń bẹ̀ wọn tó bá fẹ́ sọ̀rọ̀ òdílé wọn àwọn àfáà kọ́ ka Kùránì wọn ka Yásìn láàárọ̀ wọ́n sì wá sọ̀rọ̀ ní alẹ́ ẹ̀wọ̀n tó ń sọ Ìsìlámù dájọ́ mọ́ kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ìsànú ojú kan làdá máa ń ní Yorùbá wọ́n ní kó má jẹ́ Yorùbá mùsùlùmí ní kó jẹ́ ẹni tó bá jẹ́ Yorùbá yóò ní tí ó gbára lé Ọlọ́run bá aláà sì sọ fún wa pé wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin Ọlọ́run bá ní tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo wa 'ala Allahi tawakkalu Ọlọ́run nìkan ní kẹ́ gbára lé o tẹ́ bá jẹ́ mùmínì àmọ́ tẹ́ ẹ bá yí ṣe mùmínì ńkọ́ ẹ máa gbára lé ní tẹ́ bá tún rí tẹ́ bá olùsọmọdì olùsọmẹsẹ olùsọmọrùn ẹlẹ́hà tó lóyún tó bá so píìnì mọ́ etí skẹ́ẹ̀tì rẹ̀ àbí ti aṣọ tó ró nítorí kóyún ọmọ bá ṣe kí ni kó ń bà gbọ́ tí Yorùbá ní ṣe yẹn kì í ṣe tọ́lọ̀ tó bá jáde láyé bẹ́ẹ̀ wàhálà ni o wàhálà ni o kò sí àtọ̀ láàrin ìwọ tó so píìnì mára tó fọkàn sí píìnì tó gbàgbọ́ àtẹni tó gbé irin ògún síwájú tí ń bọ́ tí ń gbajálé lérí irin náà nírin jẹ́ tóbi jura wọn lọ ní. má fọkàn sí nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run lérí tọ́lọ́hún máa ń ṣe náà pé ní tàwíìdì má gba nǹkan kan míì gbọ́ kó lè là ọ́ lẹ́yìn Ọlọ́run náà pé ní tàwíìdì má gbà pé nǹkan kan míì lè sọ lẹ́yìn Ọlọ́run náà pé ní tàwíìdì má gbà pé nìkan kó lè fún olóore lẹ́yìn Allah má sì gbà pé nìkan lè gba orí tọ́wọ́ lọ́wọ́ rẹ lẹ́yìn Allah. wọ́n ní kó wálé léyà ó wà lẹ́kọ̀ọ́ wọ́n ní kó wálé ó ní gan mọ́ àwọn àjẹpọ̀ ń bẹ́ẹ̀ ó ní wọ́n kàn dáyàn padà sẹ́yìn ẹ wò lórí mùsùlùmí kò síbi tó ní wọ̀ nínú abúlé kò síbi tó ní tẹ́ríwọ̀ nínú ahéré tó bá ti gbàgbọ́ nínú la ilaha illallah ìkẹ́kẹ́ òsì ní sí ọ wá torí pé kámọ́ bá pa òun pé kò wá kí ìyá ẹ̀ kò wá kí bàbá ẹ̀ tó má lọ lè kú mọ́ lọ́wọ́ kọ́ bàbá gbọ́ ọlọ́run bá gbọ́ èrò ní bọ̀ ọlọ́run fala takhafuhum ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn Yorùbá ọlọ́run ní ẹ má bẹ̀rù Yorùbá ọlọ́run bá ní ẹ má bẹ̀rù wọn wa khafuni èmi ní ẹ bẹ̀rù in kuntum mu'minin ayé Kùránì ní tẹ bá gbàgbọ́ lóòótọ́ kò síbi tó rí lè dé tọ́ba wá débi kan tó débẹ̀ rí ànábì tó sọ ntọ́ kà fún ọ àbí a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa ànábì ní tọ́ba ti wí mẹ́ta tó fi kú nílùú tó dé sí yẹn aburú kan ò ní ṣe ọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ̀yọ́ màyá mi Yorùbá wọ́n gbà pé kárùkù fàgbàlagbà oye ìwọ ni tá a gbọ́dọ̀ fún àní kò rí bẹ́ẹ̀ àní kò rí bẹ́ẹ̀ wọ́n gbà pé a gbọ́dọ̀ kúnlẹ̀ fàgbàlagbà torí pé ìwọ ni àní kò rí bẹ́ẹ̀ ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmọ̀nù ọlọ́ni mo pè yín olùgbàgbọ́ òdodo eré kan ọ̀wọ̀ ọlọ́ni ẹ tẹ̀ fún mi ọlọ́ni ẹ tẹ̀ fún mi wọ́n sì ju dùn ọlọ́ni tẹ bá tẹ̀ tán ẹ má jẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ tó fẹ́rí kalẹ̀ fún mi wà àbùdú rabbakum kọ́ máa jẹ́sìn tẹ̀ ń fún mi ọba yín òun ló ní rukú òun ló ní kíní sujud Ànábì ní umirtu an asjuda ala sab'ati a'dha Ànábì ní wọ́n pa mí láṣẹ kí n máa fi nǹkan méje wólẹ̀ fọlọ́ eékún wà mẹ́jọ ìta gbangba wájú wà mẹ́ tọ́ bá ti ní kí wọ́n kúnlẹ̀ fún ọ ìta ń sọ ni pé wọ́n lè forí kalẹ̀ fún ọ torí nínú méjèèjì yẹn ni ìforíkalẹ̀ wà nínú méjèèjì yẹn ni eruku kalẹ̀ wà Yorùbá gbà Yorùbá lé ní gbogbo súnà tó ń ṣe yẹn mo ṣe wá gbà sórí pé òní kúnlẹ̀ yẹn màá kọ́ ẹ lọ́mọ wọ́n ní wọ́n kọ́ lọ́mọ kọ́ wá gbọ́ ọmọ tèmi
ọmọ tèmi ni kọ́ máa ránṣẹ́ sépèlè èpè tí ò ní mu ọlọ́run kan ní ń tijú tí fi ń tọ́jú rẹ̀ wọ́n wá fẹ́ dàrún òun àtọ́lọ́run ọba yẹn rú ọ̀wá ló ṣe pé ṣe máa ṣe pé òkè nílọ lọ́wọ́ ti dókè òkú sí nǹkan kan yóò sọ̀kalẹ̀ ló lérí nítorí pé ẹni tó lè pè yẹn ẹni tó ṣe pèlè yẹn kò lẹ́tọ̀ọ́ sí wọ́n kan lọ́kàn sọ fáwọn ọmọ yẹn lóye mọ́ kúnlẹ̀ fún mi mọ́ kákúnlẹ̀ káfírí kalẹ̀ ìtumọ̀ kan náà ní nínú ẹ̀sìn wa wọ́n ní àṣà àtàwọn nìyẹn ṣé Yorùbá wọn ní ká wá jẹ́ ní àbí wọn ní ká jẹ́ mùsùlùmí bọ̀dá àwọn sájẹ́ǹtì tó wá dọ́dọ̀ DPO nílọrin nígbà fẹ́ kí ọ̀gá rẹ̀ láàárọ̀ ó ti ọwá ní sáà kí ló dé tí ọ̀dọ̀bálẹ̀ fún DPO lé tí òkúnlẹ̀ fún DPO wọ́n ní àṣà òyìnbó nìyẹn ọ̀dà àṣà Muhammad lélẹ́yìn náà lọ́ba tán síbẹ̀ àṣà Muhammad nínú Muhammad tó òyìnbó ta lójú ara ọmọ wa wo jàlibáàbù balẹ̀ ọ balẹ̀ ètò ń kalẹ̀ yáyà wọn sọ ẹkún àdùpẹ́ kò dùnú ní sunni àtọ́lọ́ tó àṣírí rẹ̀ ni ìwọ̀n pé èmi ò fẹ́ yé o wọn ò fẹ́ kí ni ọlọ́run sì tajà tó rà fún ọ táwọn kan ń bẹ lọ́hùn ọba tí wọ́n ń sin lọ́hùn kọ́dà lèmi já fa jàlibáàbò kò tí ì rọmọ ẹ̀ lọ́rùn ó sì pé kékéké ọgbọ́n àfa kọ́dà àfa ti sálíkọ̀ a ní mo ti sọ fún gbogbo ni o ọmọ mi ni o ẹ máa bẹ lọ́hùn yìí sì ń sọ fáwọn èèyàn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún àwọn sì ń lo jàlibáàbò wọn lọ nìkan tọ́fọ̀ wọn kọ́ bẹ́ẹ̀ fẹ́ lọ́rùn báyìí níwájú rẹ̀ tí wọ́n jọ mutí kí lọ́wọ́ aṣẹ́gbọ́n wọ́n gbà yẹn lọ́mọ àbí wọ́n wà kó eléyìí lọ́mọ sẹ́ni tó bora aláàmà bájà ni àbẹ́ni tó ṣíra lẹ̀ sẹ́ni tí ń ṣe náfìlà lóru tó ránṣẹ́ tí ń jíṣẹ́ òun láàmà pè ní ọmọ dáadáa ni àbẹ́yìí tí ń fa kókè àbẹ́yìí tí ń fa gbó ọ̀rọ̀ ti dàrú lẹ̀ Yorùbá nǹkan lábá tẹ̀lé máa wá sí irú ti dìdí ìdí náà ti dìrù kọ́lọ́ mọ́sà sọ wà ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi ilẹ̀ Yorùbá àwọn gbà pé tá a bá fẹ́ rílẹ̀ ayé gbé àfi ká ṣoògùn wọ́n máa sọ fún yín pé ẹgbẹ́ nìkan wá tó ga tí ó ṣoògùn rí ọ̀kan náà àwọn èèyàn wa ó lè yà lùsùn náà ó ní ẹ̀sùn àfáà kan ilẹ̀ Yorùbá tó làmìlaka oyé àfi kọ́ wọn sọ bí títí ṣoògùn fún yín wọ́n náà máa rìn ó lè jẹ́ pé parọ́ bá àwọn ẹni ẹlẹ́rìí ni àbí kọ́ jẹ́ pé àwọn kan oyé ni wọ́n ti pàdé níbi wọ́n ti ṣe kíni ni wọ́n ti pàdé torí wọ́n máa ń pàdé ọmọlẹ́kẹ́ wà tàfà máa ń pàdé lọ́dọ̀ babaláwo nílẹ̀ Yorùbá wáyé tèmi má dáadáa ọmọlẹ́kẹ́ òun wà ní afá ti wọlé sọ́dọ̀ babaláwo ọmọlẹ́kẹ́ jókòó níta kan fi dálejò lóhùn àlejò ń jáde báyìí lọ́bàdì sars làwọn máa ní wọ́n máa ń gún anagunmọ̀lá ẹ̀yọ́ máa yí kílẹ̀ wá débí àwọn ní anagunmọ̀lá yìí náà lẹ́ni ká bá jòkó lásán o inna lillahi wa inna ilayhi raji'un ẹ sì wá bọ́ síta ẹ máa ní láyìlá ìlàlá láyìlá ìlàlá láyìlá ìlàlá síbẹ̀ lọ́wọ́ àríjọba báwo bá máa kọ̀kọ̀ rẹ ọlọ́mọ o yọ ọmọ tó múlẹ̀ sara yẹ aṣírí ó tún jọ àlùkìyà wọn ní bàbá kan bẹ́ mọ́ sí bàbá yẹn àmọ́ bó ti kú bí ó ti kú wọ́n tẹ́ bá wọnú yàrá rẹ̀ ẹ lè mọ̀ kó wà lórí bẹ́ẹ̀dì ibi tó fúláàtì dé ó ti di arúgbó àmọ́ àwọn ìjànú burúkú ń bẹ lọ́rọ̀ ẹ̀ tí control àwọn jíìnù burúkú tẹ́ bá wọlé báyìí ohun rẹ̀ lẹ́fì mọ̀ kó wà lórí bẹ́ẹ̀dì. wọ́n ní bí aago mọ́kànlá méjìlá òru làwọn àfa àgbààgbà àwọn lè ń sàfà ìmọ̀jà pé wọ́n láfa àwọn àlùfáà àgbààgbà wọ́n mọ̀ ṣe kíni ni wọ́n mọ̀ wá dé lọ́kọ̀ọ̀kan aago méjìlá dàárọ̀ ni wọ́n mọ̀ wá alágo mẹ́ta alágo mẹ́rin bàbá wọn tó bá ti wá gbóhùn àfa kan yóò ní àfa àṣàlẹ̀ ìdòkọ́ òun mo ní sẹ́yìn tó ti lò ó a ní bàbá ọlọ́jà rí yín pẹ́ àmọ́ kò wá fi lérí dáadáa sí ọlọ́jà rí yín pẹ́ yóò máa fún wọn ní yóò máa tọ́ wọn sọ́nà ọ̀dọ̀ ìṣù àwọn warasatul anbiya nígbà àfa àti wá sọnù báwọn làwọn sọ̀rọ̀ kápẹ́tà bíríkìlà àti sọ̀fíọ́ àti sípsàfàǹtì táwọn ṣe kéwú lọ́lẹ̀ èdè mú o iyyaka na'budu mọ́ bá wọn sì nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà wa iyyaka nasta'in mọ́ wá ìrànlọ́wọ́ lọ́bì kankan àfọ̀dọ́ ọlọ́run náà ṣe ìkọ́sẹ̀ sọ̀rọ̀ ó ní wasalullaha min fadlihi ọlọ́run bá ní ẹ̀sìn béèrè lọ́wọ́ mi ìkan bẹ lọ́wọ́ mi fa Allahu akbar èmi ọmọ tó wọn kàkiri
ọlọ́run was'alullaha min fadli gbogbo ń táwọn ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run ní ẹ béèrè máa fún yín ọlọ́run ọba ní ẹ pè mí ud'uni astajib lakum ẹ pè mí dà yín lò ní tẹ́ bá fẹ́ yín ṣe fún kọ́lọ̀ ọba alákọ̀ọ́mọ́sà sọ ẹni kọ̀ọ̀kan wa ìmọ̀ lọ lè sá sí ọ̀dọ̀ ṣèitán nítorí ìdáàbòbò alukurani jẹ́ yíwa pé èṣù lèyàn sá lọ́dọ̀ ẹ̀ o wa annahu kana rijalun minal insi ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa ọlọ́run láwọn ọkùnrin àwọn èèyàn nínú àwọn ọmọ èèyàn wọ́n máa ya'udhu wọ́n máa lọ lè sá di àwọn àgbààgbà ọkùnrin minal jinni wọ́n lè sá sọ́dọ̀ wọn fazaduhum rahaqa àwọn tó wọ́n padà wá sàdékùn payà wọ́n padà bá tiwọn jẹ́ sí ni ẹni tí ń lè sá di ọ̀tá rẹ̀ kọ́sọ̀hún bí aburú jama kí ní ọ̀sẹ̀ rẹ̀ jama wọ́n ní àwọn ọlọ́pàá ń wáyàn káàkiri èyàn wá sá lọ́dọ̀ DPO ọmọ ìyá mi kí ló fẹ́ ṣẹlẹ̀ jama ojú àwọn àjànú olójú àwọn àjẹ́tà ìmọ̀ wíyẹn àtọ́só àti gbogbo àwọn ológun gbogbo wọn lé ọká ọwọ́ sá lọ́dọ̀ ṣètọ́ ta ló rán wọn ṣe àpèjúwe ẹni tí ń lọ lè ságùn nìyẹn torí oògùn yẹn gangan irinṣẹ́ èṣù tí wọ́n fi mú àwọn èèyàn ni èṣù kan lọ́dọ̀ alẹ̀ òun ló ní ẹ wá bá mi èmi náà sọ yín ẹ fi kùrùsí yìí lẹ̀ èṣù ní sọ fún yín pé ẹ wá èmi ló sinà fún yín ẹ fà lálẹ̀ tàlà máa ń pẹ́ èṣù ní máa ń pẹ́ ẹ wọ́n máa bí ẹ má bọ̀ wá ẹ wá pàdé ẹ wá lẹ́lẹ́ wẹ̀ lódò èmi ní fún yín lọ́mọ ẹ fà lálẹ̀ gbogbo tàlà máa ń ṣe ni ṣètò ló ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú o ọ̀rọ̀ tèmi náà ò ní dàrú o tọ́ba ti kú wájú àlá mọ̀ pé wájú ta ló tó wà wájú ṣètò ni kọ́lọ́mọ́jọ́ ọ̀rọ̀ wọ́n bàjẹ́ o ọ̀làgbàrà ọlọ́run ẹ̀yọ́ máa yá mi istighatha inú àwọn imported shirik istighatha bil awliya àwọn bàbá wọn mọ̀ ń jọ kọ́lá àwọn bàbá wa tó ń ṣe súnfí ń jọ òun tó ń ṣe bídíà báyìí wọn mọ̀ istighatha àdánwò yẹn dé bá wọn ni láti fáàsì láti kàwlá ẹ̀mọ́ tó ń pè ní istighatha òun náà ni pé mẹ́rin bá ń bẹ wọ́n ní tó ń pè ní istighatha talabul auni ala al fakaki min ash shada'idi nígbà tí kan bá lé tó dójú ẹ̀ tán kéèyàn máa wá oye instant oye àbáyọ kíákíá ẹ pé bírèkì já lọ́wọ́ eré sọ́mọ̀ pé ọ̀rọ̀ kọjá gbàngbéyàn àbáyọ kíákíá ọkàn wà nulẹ̀ gáàsì gbiná báyìí ojú ọ̀nà tí tọ́fẹ́ gbà kọjá ó ti múná ojú fídíò ti múná ó wà láàrin méjì istighatha ló nídìí bẹ́ẹ̀ àdúrà lòun náà àmọ́ ìyàtọ̀ rẹ̀ ni pé nígbà tí wàhálà bá dé ojú ẹ̀ pílẹ̀nì ń ṣe báyìí òun sì lọ Amẹ́ríkà àbọ̀ lọ London àbọ̀ lọ Mọ́kà pílẹ̀nì wọn ṣe báyìí ó tún wálé ó tún lọ àbáyọ kíákíá ni istighatha ló nídìí nígbà tí ogun Bádìrì tó kú ọ̀la Ànábì wa wò pé àwọn mélòó wàhálà wa táwa kóra wájọ wọ́n sì ń gbọ́dọ̀ pé àwọn kèfèrí wọn mọ̀ ti pọ̀ indahum adadun wa udda wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n tó wá ní nǹkan ìjà tó dọ́bù tiwọn Ànábì wa sùn lóru ilẹ̀ ti fẹ́ mọ́ àwọn ọ̀tá ti dé tòsí ọlọ́run wa rán wa létí pé tastaghithuna rabbakum nígbà tẹ́ ń kígbe gbàmígbà mí lógun Bádìrì fastajaba lakum istaghithun istighatha ìgbà tẹ́ ń ṣe istighatha sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rọ rántí ni fastajaba lakum ọba yìí lọ́gbàdúrà yín jọ́nà náà jẹ́ ipa ọ̀tá ọ̀ka yín ọlọ́run ní anni mumiddukum bi alifin minal malaikati murdifin èmi ọlọ́run ọba mo sẹ́ndì àwọn ẹgbẹ̀rún màláìkà sí jọ́nà èyí kan rí pé àwọn ọ̀tá ń ṣubú ni àwọn màláìkà ni wọ́n ń bẹ́ wọn lérí nígbà tí gbàmígbàmí dé bá nẹ́bì náà ọlọ́run mọ́jà dààmú jàmá ọmọ kan gan mọ́ lọ́wọ́ ọmọ gan mọ́ yẹn lọ́wọ́ lọ́nà jù báyìí istighatha dé ọlọ́run ní nígbà tẹ́ wá ìgbàlà wá sọ́dọ̀ mi ṣé bí mo dá yín lóhùn jọ́nà kọ́dà mo fún yín lẹ́gbẹ̀rún màláìka murdifin tí wọ́n ń sọ lọ́wọ́wọ́ ìtàwọn kanu Kùránì nìyẹn pé tí nǹkan bá le tán ibo là á dájú ọ̀rọ̀ ọkọ ọ̀dọ̀ Allah àwọn wá ní kì í sọ̀dọ̀ Allah o al-istighathatu bil amwat àwọn bàbá tó ti kú láà máa pè ẹ̀fọ́ lọ́nlẹ̀ ọ̀dọ̀ ọlọ́njì àwọn ṣéwù láà máa pè àwọn bàbá láà máa pè làwọn sọ fún yín pé ẹ̀sìn tẹ́ gbédè yẹn tẹ́ ń pín tìjà níyà yẹn ẹnìkan ní bá yín ṣe mọ́ kẹ́nìkan wá jí kó ní àgíthíní bìgẹ́ìsíkà
gbà mí kẹ́nìkan ní ya Rasulullah tọ́ba ní ya Rasulullah wọ̀ ná Rasulullah ìkànnì ká pè ọba tó dá Rasulullah máa ń pè eléyìí kì í sàṣà wa nílẹ̀ Yorùbá àmọ́ nígbà táwọn yẹn gba ẹ̀sìn kẹ́sìn wọn làwọn ṣe Sufi ibẹ̀ ni wọ́n ti mú yẹn ó fi gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ló fi jẹ́ pé tọ́ba jòkólẹ̀ báyìí wọ́n ní ya ẹ̀rí pé Allah kò pè tàbá ní kí ló ṣẹlẹ̀ yóò ní báwọn ṣe ń pè wọ́n àwọn ń pè Ọlọ́run lára wọn náà kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ mọ́jà sọ̀rọ̀ níparí ọ̀rọ̀ mi ẹ̀yọ́ màyá mi òun náà ni pé ẹran nílẹ̀ Yorùbá àwọn ọmọ pé ká máa pẹ́ran ẹ̀sìn ní ilé aláṣetán yìí jàmá fasalli li rabbika Ọlọ́run ni ẹ kírun fẹ́mi Ọlọ́run wanhar ayé li rabbika ẹ pẹ́ran fẹ́mi Ọlọ́run kul inna salati wa nusuki Ọlọ́run ní irun àti ẹran pípa nígbẹ̀yìn ayà yẹn ó ní lillah la sharika lah ẹnìkan ò gbọ́dọ̀ gba irun ò gbọ́dọ̀ kírun fún yà ó sì gbọ́dọ̀ pẹ́ran fún nǹkan kan lẹ́yìn Ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ba rẹ̀ yẹn lẹ́ Yorùbá wọn ní ìmọ̀ràn wa ọlọ́mọdé ara rẹ o mọ̀jà dẹ̀wọ̀n bá wa mọ̀jì wọn nà káwa sọ́dọ̀ bàbá aláwo àti bàbá onífá wọ́n ti gbé mú lọ wọ́n ti gbá alájà lọ wọ́n ti gbé stars lọ ọlọ́mọdé ọ̀sọ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa jọba wọn ní ẹran yẹn pa ẹ fún àwọn ìyá tó wà nílé àwọn ìyá tó ń jòkó jẹ́jẹ́ wọn àwọn ìyá tí wọn rọrùn ara wọn gan darí dépò tí wọ́n darí dè wọ́n pè ẹran yẹn káàkiri ojúlé nílẹ̀ Yorùbá àbí kọ́jẹ́ pé ẹran yẹn wọ́n fi sìn kankan tó ṣàjẹ́ pé wọ́n dùn fún ṣètọ́ni eléyìí wà nù àwọn kan tí a máa ń ṣe nílẹ̀ Yorùbá nínú àwọn àṣà burúkú tó wà nílẹ̀ Yorùbá tó tako tawhid òun náà ni ká máa wá kọ̀ọ̀kọ̀ káàkiri bóyá fẹ́ fẹ́yàwó wọn ni wọn ò bára wọn àdáwò yẹn ń ṣẹlẹ̀ dìsín wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti ríra wọn ìyàwó ṣe wá sọ pé ẹ má ti dájọ́ ìyàwó òun fẹ́ lọ lè bẹ àfa tòun kọ́ bá òun wò ó ṣé ọ̀nà wà ń bẹ àbí kò sí ọ̀nà ń bẹ. ẹ mọ̀ nígbà tó yẹn fẹ́ ṣe test ní ọsibítù sọ̀rọ̀ pé yẹn gẹ́gẹ́ pé wọ́n rí kọ̀kọ̀ machine òun ni wọ́n fi rí wọ́n rí ká tó sọ eléyìí ò rí kò jọra wọn tọ́lá wọn náà fi ń jọra wọn gbà míì wọ́n ní kí ẹ má gba àwọn afá gbọ́ pé wọ́n wọṣẹ́ wọ́n lù sábì tẹ́sì tẹ́lẹ̀ lè ṣe ń kọ́ mo ní tí ìwà jẹ́ pé ìwọ kàwé tọ́ba kàwé ni wọ́n mọ̀ pé wọ́n pe kíní kan ní microscope tí wọ́n máa fi ń wo nǹkan tọ́ba ṣe wíwí tá a lè ṣe kíni tá a lè fojú lásán tọ́ba sì ti ń wo báyìí wọ́n máa rí ń bẹ́ nígbà tó wà ń bẹ́ lójú wọn rí wọ́n sì fi nǹkan wò ó ni wọ́n fi rí ẹ̀tọ́ sí pé ẹni tó lo gíláàsì ní tó lè kà tẹ́lẹ̀ tó bá lo gíláàsì wọ́n máa rí kà ẹ̀yìn bò ló ti wá jọ mákàdà àráyọ̀ mi ìyàn ẹ má jẹ́ àṣẹ Yorùbá láàrin yẹn o tẹ́ bá ti fẹ́ fẹ́yàwó ẹ̀sìn istikhara láka méjì náà lọ́yàn ọbẹ̀ lọ́run tó rí bá ń bẹ́ẹ̀ fún ọ èyí tẹ́mi rẹ̀ bá ti ṣe ń bẹ̀ kọ́ máa bá lọ èyí onífẹ́rẹ́ kan lè wájú Ọlọ́run kọ́ lọ́run tó sọnù Ọlọ́run kul la ya'lamu ìyá anábì sọ fún gbogbo ayé la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo àwọn tó wà ń sánmà pátá láyọ̀ Jibrilu lẹ̀ Ọlọ́run ní àwọn tó ń bẹ lérí lẹ̀ pátá láyọ̀ anábì Muhammad lẹ̀ gbogbo wọn Ọlọ́run bá ní kò sẹ́nìkan tó mọ kọ̀kọ̀ ìtọ́pamọ́ lẹ́yìn Allah nìkan eléyìí ti jó yí wáyé pé gbogbo àwọn atẹ́yẹpẹ́ àbámọ́dá irọ́ ni wọ́n ṣe kéde irọ́ ni wọ́n pa Ọlọ́run ní alimul ghaibi wash-shahada Ọlọ́run bá ní èmi Ọlọ́run bá mọ́mọ́ kọ̀kọ̀ mọ́mọ́ gbangba fata'ala amma yushrikun mo wá kọjá kẹ́nìkan tó pọ̀ ń mọ̀ kọ́nà tó wá wà lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa sọ kó náà tó mọ̀ Ọlọ́run bá ní mo kọjá bẹ́ẹ̀ amma yushrikun aya Qur'an ni mo kà yìí suratu al-mu'minun aya 92 Ọlọ́run ti ní òpùrọ́ lawọ́sẹ́ òpùrọ́ ló ní sàábì òpùrọ́ ló ní kíni oní ọ̀pẹ̀lẹ̀ òpùrọ́ ni onítẹ̀sùbà ẹ̀yọ́ máa yá mi inú àwọn ẹbọ kéékèèké tó gbajúmọ̀ òní kárí ni bá a ṣe lọ Mọ́kà yìí jẹmọ́ Yorùbá ájì Yorùbá máa yàtọ̀ ní ṣe tawaf yóò ṣe fídíò lókè àràfá yóò ṣe fídíò Sàfà àti Márùwà yóò ṣe fídíò kásámà pé ń ṣe kíni ń ṣẹ̀sìn yóò tún wá lẹ ẹyin wálé ájì Yorùbá nù alhajju al-Yorùbáwí ẹ̀rí ájì tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa òun náà ní ájì téèyàn ṣe nítorí tọ́lọ́run ọba Ànábì ní inna akhwafa ma akhafu alaykum Ànábì ní inú nǹkan tí ń dáyà ajá mi tí ń bá lọ tán tí ń bà mí lẹ́rù lérí yín òun náà ní àṣíríkù al-asghar òun náà ní ẹbọ kékeré qalu wa ma shirku al-asghar
wọ́n ní kí ni jẹ́bọ kíkà anábì ní àríyá òun náà ní kẹ́ ẹ máa ṣe kárí ni lérí ẹ̀sìn Ọlọ́run káwọn èèyàn gbọ́ yín kí wọ́n rí ẹja jìnnà sí ẹ̀dá kí ṣe wà kọ́ mọ́ bá bàjẹ́ ilẹ̀ Yorùbá fẹ́ràn kárí ni púpọ̀ kọ́lọ́mọ́ bá aláàkó mọ́sà tún wá sí ju báyìí lọ níparí ẹ̀yọ́ maya mi irú kárí yìí ẹbọ kékeré lòun kò mú yàn kó ní Islam àmọ́ o lè ba sẹ́yìn jẹ́ tó bá ti pọ̀ jù ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa àkídà tó tàtọ́ yọ iná àwọn àkídà ilẹ̀ Yorùbá tá gbọ́dọ̀ jìnnà sí ó ní àtìyàrọ̀ ó ní ká máa fi ìdarí ẹyẹ àbí agbọ́hùn kan ẹyẹ ké lókèlé kíní kan kọjá wọlé àtàkùn ọ̀tá mọ́ mi mo fẹsẹ̀ ọ̀tún kọ ẹsẹ̀ òsì kọ káwa máa fi dájọ́ aburú tí ó ṣẹlẹ̀ àbúrò tí ó ṣẹlẹ̀ sí wa nínú àwọn àkídà tí kò lọ pẹ̀lú Islam Ànábì ní àtìyàrọ̀ tó ṣírík àtìyàrọ̀ tó ṣírík Ànábì ní superstitions Ànábì ní ẹbọ ni o ẹbọ ni o ẹbọ ni o ẹ má ṣe o tí Yorùbá bá kú sínú omi wọ́n wà ní wọ́n gbọ́dọ̀ sin sí etí odò àti gbogbo àwọn aṣọ rẹ̀ eléyìí ò sí náà sí Islam wọ́n nítorí pé táwọn bá ṣe bẹ́ẹ̀ àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà àwọn náà ó ṣe kíni àwọn náà ó kú wọn tẹ̀lé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam àti yàrá ẹ̀bọ̀ ní superstition ẹlòmíràn ni wọ́n ní kó wọn kókó nílò tó ń wà wọ́n ní ilé ìnà ìjẹ́ kádìsì kẹ́dọ̀ wọn tó ibi tó wà ń kó lọ yẹn ṣé gbogbo àwọn tó wà bẹ̀ lóló ilé tó àdúgbò tó kó lọ yẹn ṣé gbogbo àwọn tó wà bẹ̀ lóló á kú níbì kan bọ́ síbì kan ó ti yé kò lè sí ọ̀nà tọ́lọ́wọ̀n bá sí kò sí lè tí ọ̀nà tọ́lọ́wọ̀n bá ṣe kí ni tọ́lọ́wọ̀n bá ti dáńpẹ́ nígbà gbogbo mùsùlùmí ni yọmọ wa kó ká wọ́n ní kóhun tó ń kó kọ́lá òun sì lóṣù méjì nínú oṣù méjìlá ni àwọn tó ń kó lọ bì kan wọ́n ní káwọn máa lọ Ìbàdàn wọ́n ní káwọn kú nílẹ̀ Yorùbá káwọn máa lọ Haúsá láì nígbàgbọ́ Yorùbá wọn wá dààmú káàkiri yọmọ darẹ̀ láàmú káàkiri nídìí gbogbo àwọn gbàgbọ́ yẹn agbọ́dọ̀ jìnnà sí ká máa búra pẹ̀lú owó ká máa fowó sẹ́nu nínú àwọn ẹbọ kéékèèké ni ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá kama ẹlòmíràn wọ́n fẹ́ sọ̀rọ̀ pé wàláhì òun kó pákó yẹn o yóò sì bọ́ bàtà rẹ̀ bàtà tó bọ́ yẹn kí ni ìtumọ̀ ìtumọ̀ ni pé ilẹ̀ tó ń fi ẹsẹ̀ kàn yìí gbogbo aláwọ̀lẹ̀ kò sẹ́ńtì bẹ̀rù abẹ́ ilẹ̀ ọwọ́ àgbà pọ̀ ló tóbi jù tó lè bàyàn lẹ́rù lójú fi búra fọ́ntọ̀ talọ́wọ́ tóbi tá a lè máa fi búra láàrin ara wa jẹ̀ máa tó tó ta ni tó tó Allah mọ̀kánì halifan lè yálif billah alẹ́mìnira jọba ti búra kọ́ mọ́ búra pẹ̀lú Ọlọ́run ọba alánìkan kọ́lẹ̀ ẹlòmíì náà àwọn afa wàláì kíní yìí kan mọ́ yà mí lẹ́nu ẹlòmíì kàtà ìdí ti gbàgbé lókè ní ṣáàtì wàláì mọ́sálásí làwà yìí mọ́sálásí làwà yìí kí ló mí ní pẹ̀lú pé mọ́sálásí làwà yìí pé mọ́sálásí ń jẹ́rìí rẹ ni àbí mọ́sálásí wà mẹ́gbà tó ń ṣe gbogbo àwọn wọ́rọ̀ rẹ ẹ̀yà gbọ́dọ̀ mọ́ ṣe ẹ̀yà máa jẹ́ mùsùlùmí dodo àlẹ́mìnira man halafa fi halifihi billata wal uzza anabi tó bá búra tó bá ní òun fi Láta búra tó ń sá anabi ló ti lu kí oyin o ti dára o falyaqul tó bá fẹ́ kọ́ lọ́wọ́ fèrè jòun lérí tó wù yẹn kọ́ yà sọ pé la ilaha illallah tó bá ti ló fi kíní kan búra tó padà wà rántí tó sì fẹ́ jìyà lérí búra rẹ̀ tó ló ti sọ bọ́ kékeré o ti gbé nǹkan yẹn sí bọ́ Ọlọ́run pé Ọlọ́run ló ṣe ẹ̀kọ́ ọmọ fi búra tó lóun ló tóbi jù ẹ̀yìn tó lọ́wọ́ fèrè jìyà ni kò ní la ilaha illallah èyí lè gbàgbégbà ní nǹkan bọ́ lẹ́nu yàn èyí ní la ilaha illallah tó torí àsìkò wa àtàwásùlù ká máa fi ọlá àwọn bàbá wa ọlá ìyá wa ọlá Maka ọlá Madina ọlá Safa ọlá Mọ́ríwà ọlá Ìlọrin ọlá Gánmà gbogbo àwọn wọ́nàwọ́nà yẹn kò sínú Islam ọba fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run sọ pé Ọlọ́run mo bì ọ́ pẹ̀lú ọlá rẹ̀ kọ́dà Ọlọ́run ọlá ànábì ò sínú Islam àbó tó gbọ́ yẹn ọlá ànábì ò sínú kíní kò sínú Islam ànábì ọgbọ orí tẹ jáde láyé kẹ́ni kan ní ọlọ́wọ́ ànábì ọgbọ orí kò sì sọ fẹ́ni kankan kọ́ máa sọ èyí tá ànábì sọ fún wa ni pé tẹ́ bá fẹ́ fi ọlá nǹkan kan bẹ̀ lọ́hùn ẹ fi orúkọ Ọlọ́hun bẹ̀ lọ́hùn Ọlọ́hun wọlá orúkọ rẹ̀ aljabaru alfatahu mọ́sá sínú fún wọlá orúkọ rẹ̀ alalim mọ́sá fún mi nímà kò lè dé Ọlọ́hun ní walillahi al-asmaul husna ó ní fad'uhu biha ẹ kọ́kọ́ ẹ fi pè é kó lè wọlá rẹ̀ máa ń la ẹ̀yọ́ màyá mi eléyìí gbajúmọ̀ ńlẹ̀ Yorùbá eléyìí náà àkídà tó ń ṣe kí ni àkídà àwọn kèfèrí náà ni àwọn ní díẹ̀ ńlẹ̀ Yorùbá torí agbàgbọ́ pé àwọn kan bẹ tí alẹ́ máa fọlá àwọn bẹ lọ́hùn lẹ́yìn náà wọ́n tún mú mi wá náà fún wa láti àwọn ilẹ̀ Lárúbáwá káàkiri táwọn fi ń ṣẹ̀sìn tàwásùlù wọn ń pè kọ́lọ̀ ń sọ wa ń bẹ̀ tàbárùkù náà wà ń bẹ̀ ẹ̀wọ̀n tàbárùkù òun ni kárí nǹkan kan tí Ọlọ́run bá aláàfáà àlùbáríkà sí la gẹ́gẹ́ bí Kàábà lápèjúwe
mubarak ni, Maka mubarak, anabi Isa mubarak ni, anabi wa Muhammad mubarak ni. Ó ti káwa máa fara nu oyin sàárè ṣéwù alimubaraku la yubarik. Gbogbo àwọn tó lọ fún lálùbáríkà yẹn wọn lè fún yẹn lálùbáríkà. Alimadina mubaraka wọn lè fún yẹn lálùbáríkà. Ọlọ́run nìkan wọlé mubarak tó lè fún yẹn lálùbáríkà. Kọ́ ọmọ wa máa fi ọwọ́ nu Kaaba torí pé kò lè dáa fún ọmọ fi nura kódà kọ̀yà tó dìgbà tó lọ lè fara fọwọ́ ra igi ose igi àwọn àgbà. Yorùbá gbà pé nídìí igi yẹn ní tẹ̀ ń wá ẹ̀ bá mẹ́. Àwọn sàhábà tó ń ṣe gba Islam wọ́n lọ pẹ̀lú ànábì, wọ́n wá rí igi dátò anwaz, wọ́n rí yẹn lọ́ọ̀kan táwọn kèfèrí tó ń fi dá wọn kọ́ kí kó lè gbàlùbáríkà sára kọjá pé tó máa ti ń nà sáwọn sàhábà lọ́rùn báyìí yọmọ sí kínní ọrùn ọmọ bọ́lẹ̀. Àníyàn wọn náà nìyẹn. Àwọn òkúta wọn ti fi nǹkan kankan nígbà tí kì í yẹn lálùbáríkà yẹn yọ kọ àlùbáríkà sára àwọn dà yẹn. Àwọn sàhábà tó ń ṣe gba Islam nígbà wọn lọ Hunayn àwọn sọ fún ànábì pé ìjà lànà ìlà ànábì ò ti bá wa náà wági kan sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ṣe gba Islam ni. Ipe káwa náà fi dà tiwa náà kọ ẹ̀gbọ́n tá ànábì sọ kọ́dà ànábì sọ̀rọ̀ mi lẹ́yìn Allahu Akbar ànábì lọ́lọ́run tóbi jù bẹ́ẹ̀ lọ. Ebe yìí ti gbára lọ́lọ́ ẹsẹ̀gùn ẹ̀ka tó wá pè lọ sàárè ṣéwù alimi lọ́n wá lọ́bẹ̀ tàbárùkù ẹbọ lọ́lọ́ lè ṣe tó o bá débẹ̀ tó o bá ń pe ṣéwù yẹn pé kọ́là ọkọ̀ gbà ọ́ wọ̀ náà gbére tó o bá jòkó síbẹ̀ tó o ń ṣàdúrà ń bẹ̀ àmọ́ Ọlọ́run ló ń pè Ọlọ́run ló ń pè ọwọ́ ló ń jòkó síbẹ̀ o ti ṣe bídíà tó ń ṣe yẹn ọ̀ wọ̀ náà kó tó wà lè jẹ́ náà. Torí kọ́ ọba tó ń pè tó fẹ́ bá sọ̀rọ̀ wa nahnu aqrabu ilayhi min hablil warid. Ọlọ́run lòun súnmọ́ yín ju ká san ọrùn yín lọ. Ẹni súnmọ́ ju ká san ọrùn lọ́tọ́ fẹ́ pè tó tún wá ń lọ sí Senegal ọ̀sẹ̀ ń lọ sí fásitì ọ̀sẹ̀ ń lọ sí Agége ọ̀sẹ̀ wọ́n sàárè ká. Àwọn tó wà nù sàárè gan àdúrà rẹ ni wọ́n nídìí. Àwọn kan bẹ lọ́wọ́ ìyọnu lọ tí wọ́n ti bà bọ́lọ̀ wọn sì sọ̀rọ̀ àwọn tó bá di jọ àlìkìyàmà. Ẹnìkan ọmọ tí ó ṣẹlẹ̀ jọ àlìkìyàmà lẹ́yìn Allah nìkan. Gbogbo àwọn ànábì Ọlọ́run àwọn wòlíì gbogbo wọn bá ìbẹ̀rù wọnú sàárè ni tó bá sì dìde báyìí jama á dìde òhò ni kò ní sí páyìntì di ẹnì kankan ní òhò. Gbogbo àwọn àfa gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn àfa gbogbo àwọn ẹni rẹ Ọlọ́run ni ẹ dìde òhò ni ẹni tí ń retí ìjọ tó ń fẹ́ dìde òhò lẹ́wọ́n ni kò gbà yín. Gbogbo àwọn eléyìí kì í ṣe ìgbàgbọ́ Islam ẹ̀rí tí wọ́n máa dagiri bí sẹ́wọ̀n kan bá ti wá kú nísìn àdánwò yẹn tí wọ́n ti wọ́n lágbára ń sìn wọn ò ní gbé lọ́tẹ́ wọn wá yàrá kan àbọ̀ ọ́fíìsì kan ibẹ̀ ni wọ́n ṣe kíni ibẹ̀ ni wọ́n sì torí kíni sàárè Amusa ibẹ̀ mi tọ́wà sàárè Abdullah Masud ọwọ́ mi tọ́wà sàárè àwọn ìyàwó Aisha ọwọ́ mi tọ́wà àti gbogbo àwọn ẹni rẹ bàkí ń bọ́ ń bẹ̀ sàárè ṣe Albani wọn ni lọ́wọ́ ẹ̀rí màgbésọ̀ Albani ni wọ́n sì àwọn ọmọ báàsì wọn ṣe kò tẹ̀mí ní gbogbo àwọn afá wọn sì wọn máa wọn ordinary person wọn sì wọn sẹgbẹ wọn lọ. Ẹni tẹ́ ẹ̀ máa ń kí ló fẹ́ lè pàdé lọ́rùn tẹ́ ẹ̀ ń dúró sí sàárè rẹ̀ ẹ̀tọ́ wọn lè fọwọ́ra sàárè ẹ̀tọ́ lọ lè dáwó sínú sàárè. Gbogbo àwọn nǹkan báyìí min baratin ash-shirk ó wà nínú àwọn nǹkan tí máa mú yàn di ẹlẹ́bọ tí máa ń sọ yàn di ẹlẹ́bọ. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ bimannihi wa karamihi wa asma'ihi wa sifatihi an yaj'alani wa iyyakum minal muwahhidin kọ́lọ́mọ́sà sèmi ní onígbàgbọ́ àtẹ̀yìn náà títí tá a fi pàdé Ọlọ́run. Ìlú Gama kọlọmọdé ọba jẹ ìlú Gama kọlọmọdé otu ọlọmọgàjì kọlọmọ àsàlẹkùn àlàáfíà wọn kọlọmọ àsàlẹkùn tàwọn ìdí wọn kọlọmọba aláàkọba fi wọn gbé súnà ga nílùú yìí kọlọmọba fi wọn rẹ bídí àṣetá nílẹ̀ kọlọmọba aláàkọba fi wọn pẹbọrẹ àti gbogbo ilẹ̀ Yorùbá náà lápapọ̀ wọlé agbára Ọlọ́run wa gbogbo àwọn afa pátá la ṣàdúrà fún àwọn tí wọn ti wà lójú ọ̀nà kọlọmọdé wọn bọ́lẹ̀ ní ọkọ̀ ọ̀la gbogbo àwọn tí wọn ti bọ́ sójú ọ̀nà ọlọmọsàbà darí wọn sójú ọ̀nà gbogbo àwọn afa tí wọn ṣe wá láǹfààní nílùú Gama ń bí especially èmi tí mo jòkó lẹ́yìn àwọn afa tó ṣe mí láǹfààní nílùú Gama ń bí wọn pọ̀ rẹpẹtẹ mo bẹ̀rẹ̀ wọn bá fún gbogbo wọn kọ́lọ́ mọ́sá jẹ́ wọn láti bọ̀ tó dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون